ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Ìwọ tó bá ní àmọ̀ràn fún mi lórí ètò mi tàbí láti bá mi sọ àwọn ọ̀rọ̀ kan bí advice, olórí ọ̀fẹ́ àti pè mí tó bá ti jí ọ̀rọ̀ tó máa ṣe ètò yìí láǹfààní ní o. Olórí ọ̀fẹ́ láti pè mí, kò sẹ́ni kankan tí mo ta dànù. Ẹlẹ́ẹ̀kejì ni wípé mọ́mọ́ yóò sọjọ́sọ lọ. Gbogbo àwọn tí mo gbọ́ sórí ètò mi kò sẹ́ni tí mo mọ capacity tí wọ́n ní o. Kò mí pé yẹn jágbàlagbà o tàbí kó jí ọmọdé, rárá o, kò sẹ́ni tí mi mọ capacity agbára tó ní. Má dédé lọ sọ́dọ̀ wọn torí pé wọ́n ń sọ̀rọ̀ kan tó dùn, àwọn ò fún ọ ní kinní kan wàá lò ó, pé kinní kan kọ́ lọ́mọ kówó ribiribi lẹ̀ lọ́dọ̀ wọn o, tó sì ní rí àpẹẹrẹ nǹkan kan tí sẹ́yìn ṣe lára rẹ̀. Má dédé kọjá àyà rẹ̀, má lọ waste owó ara rẹ̀ o. Pè mí kó jẹ́ kí n mọ̀ o. Tó o bá pè mí, tó bá di wípé wọ́n ń fi ọ́ méèkì owó, wọ́n ń fi ọ́ méèkì owó, wọ́n fi ọ́ bọ́ táyà tọmọ wọn, èmi ò mọ̀ sí o. Torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé mọ́mọ́ yóò sọ ju ọ̀ṣọ́ lọ o. Gbogbo iṣẹ́ tèmi ló ní ètò. Kò sí ẹnikẹ́ni tí mo fẹ́ rán lọ sí Mẹ́kà lórí ètò mi lásìkò yìí ní ọdún tí ń bọ̀ o. Kò sí ẹnìkankan, ìbá àjọkùnrin ìbá àjọbìnrin. Mo lè sọ pé mo fẹ́ rán èèyàn lọ sí Mẹ́kà, ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí kò sí ẹnìkankan tí mo fẹ́ rán lọ sí Mẹ́kà, torí pé iṣẹ́ wa yìí ó gbọgbọ́n o. Ó gbọgbọ́n o. Tá bá rẹ́ nìkan lọ, tá bá rẹ́ nìkan lọ, àwọn kan mọ̀ wò pé ṣe bí Kọ́lá Láwọdé tí ń gbé wa ti pẹ́ ọ̀ràn wa lọ mọ́. Rárá o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wà nínú àwọn tí mo ti gbé sẹ́yìn tó yẹ pé mi ò bá wọn sọ ọ̀rọ̀ Mẹ́kà, tó sì jẹ́ pé Mẹ́kà gan wu àwọn gan lọ o. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà yìí kò sẹ́ni kankan tá fẹ́ rán lọ Jerusalem lórí ètò wa, kò dẹ̀ sẹ́ni kankan tá fẹ́ rán lọ sí Mẹ́kà lórí ètò wa. Ẹnikẹ́ni tó bá dẹ̀ ń lọ sọ́dọ̀ rẹ̀, wọ́n fẹ́ fún wọn ní nǹkan, yá lo kinní ti ṣe kinní kan, tó o bá ti jẹ́ kí n mọ̀, tó bá gbé gúdẹ lé ọ lọ, tó o rà pẹrẹ kankan, tàbí tó bọ́ ṣe tutù tètùtù yẹn ọgbà tí òfin tẹ́bọ̀ ọgbà tán gbowó lọ́wọ́ ẹ, má pè mí sí o tó o bá ti jẹ́ kí n mọ̀ o. Torí iṣẹ́ tá à ń ṣe yìí kò sẹ́ni tí mi ò mọ̀ wọ́n o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣẹ́gẹ̀tì ẹ̀, mo gbé wọn wá sórí ètò. Ìgbà tí mo gbé wọn sórí ètò, ọ̀tọ̀ ní nǹkan tí a jọ sọ, ọ̀tọ̀ ní nǹkan tán padà ṣe o. Torí tèmi yé mi o. Ní ó di pé wọ́n máa gba huge money lọ́wọ́ rẹ o, owó ńlá, torí pé wọ́n ti rí pé ìlú òyìnbó lọ wà. Tó bá yẹ pé Nàìjíríà làwọn èèyàn wà sán lè gba dúdú owó bẹ́yẹn lọ́wọ́ wọn, kò rí bẹ́ẹ̀ o. Mo bẹ̀ yín ní o, lórúkọ Ọlọ́run, ẹ má mọ̀ yóò sọ ju ọ̀ṣọ́ lọ. Bàbá yẹn kí lẹ sọ pé Nàìjíríà máa ń ṣe. Nàìjíríà òkú náà fi ń celebrate yẹn. Ẹni bàbá Wọlé Ṣóyínká. Bàbá Wọlé Ṣóyínká pẹ̀lú ògbó idán tó ń lò, Ọlọ́run dẹ̀ ń lò láti sọ àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ fún Nàìjíríà. Ayé ò celebrate ẹ̀, ayé ò mọ̀, tó bá kú sí ni máa gbé flag ìbànújẹ́ lọ́bẹ̀ láti lọ celebrate ẹ̀. Ẹni tó ṣe national flag Nàìjíríà, tó kọ national anthem Nàìjíríà, àti ẹni tó ṣe flag, ó wà ń bàdàn, ṣó gbádùn ayé ẹ̀, ṣàrántí ẹ̀ Nàìjíríà. Gbogbo àwọn fàájà yẹn wọ́n rántí irú ẹ̀ nìyẹn o. Àwọn tó jẹ́ kó jẹ́ kí Nàìjíríà dá tán jà fún Nàìjíríà, they don't remember those people. Àwọn tó dìde tán tún ran ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀mọ́ lọ́wọ́ lẹ́ ń gbógun tì. Alọ́tẹ̀ ń sọ yìí, wọ́n ló ṣàgbèrè kan 10 years. Kẹ́ni yẹn jáde náà. Ẹ rí nǹkan kan sọ sí pé ó ṣoògùn, ó rí nǹkan mọ́lẹ̀, àwọn tó rí nǹkan mọ́lẹ̀ nǹkan. Number 2, ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ̀ rí nǹkan mọ́lẹ̀, oògùn kan kọjá kádàrá, bá ṣe láàrí ló máa rí. Àyànmọ́ ògbóògùn. Gbogbo ohun tó ṣe fún ẹ tán bá rí mọ́ chọ́ọ̀chì, ìgbà díẹ̀ ni wọ́n bọ̀ wá rí ọmọ tiẹ̀ náà mọ́lẹ̀. Kò sí owó ohun tó ṣe fún ẹ tí ò ní repercussion. Ó ní repercussion sà. Àwẹ̀ táwa náà ń gbà yìí, táwa jẹ́ pé àwẹ̀ àtàdúrà la mọ̀ sí. Bó bá gba àwẹ̀ dé level kan tí ó yẹ kó gbà dé, mo ti gba àwẹ̀ rí tí mo tọ́ ẹ̀jẹ̀ sà. Bó ló ṣe ṣẹlẹ̀? Bíríbírí ni, ó yẹ kí n máa mú mi dédé, mo rẹ̀ tọ́ ẹ̀jẹ̀. Ìyá mi Ọlọ́run ẹ̀ ṣe nọ́ọ̀sì ni, ó sáwá, ó take care mi, ó fún mi lómi mú léraléra, ó rọ̀ṣẹ̀ fún mi. Kì í ṣe kó fa mi sí mi lára o, ó kàn fún mi torí mi fẹ́ break àwẹ̀ yẹn. Ọlọ́run dẹ̀ sọ mi pé kí n yí gbogbo ìlú bí 7 ká pẹ̀lú ẹsẹ̀ after tí máa ṣe fasting and prayer. Àwọn ìlú wo lẹ wá yí? Ìlú 7 bẹ́ẹ̀ ni sà. Àwọn ìlú wo lẹ yí? Ìlú tóbi. Ẹ fi yẹn lẹ̀. Ẹ jí ìlú 7 ká. Lágbára Ọlọ́run. Bó lẹ ṣe? Pẹ̀lú ẹsẹ̀ mi wọ mọ́tò sà, lọ́jọ́ tí àwẹ̀ mi pé lọ́jọ́ tó pé 38 days. Àwẹ̀ mélòó lẹ fẹ́ gbàgbà yìí? 40 days. Bíríbírí tó jẹ́ pé omi nìkan. Ẹ jẹ́ nǹkan kan. Omi nìkan lẹ́kan mú. Àtoyin bẹ́ẹ̀ ni sà. Torí pé kí ẹ mọ̀ bá ní problem àìsàn dẹ̀ ní nígbà tẹ́ bá gbàdúrà, nígbà tẹ́ bá gbàwẹ̀ tán. Ẹni tó bá gba bíríbírí tí ò bá ti momi, tó bá ti pé 21 days, kó tó pé 21 days á kú. Àwọn kan láwọn máa ń ṣe báwọn ìmomi. Láì momi, ó lè dúró láì momi fún ọjọ́ 7. Tó bá ti ń lọ síbi 10 pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, gbogbo intestine ló máa ní problem. Ohun tó bá yé àwọn bàbá wa kan jẹ́ nìyẹn iṣẹ́ ìṣẹ́. Wọ́n gbà àwẹ̀ bọ̀ wọn fọ́pọ́ lọ sí. Kan rànjúlẹ̀ lóòrùn, kan máa gbàdúrà, ojú ẹ̀ máa padà ní problem lọ́jọ́ ọ̀la. Ó máa padà ní problem lọ́jọ́ ọ̀la. Kì í ṣe iṣẹ́ èṣù. Àwọn kankan wà tó yẹ pé kì í ṣe iṣẹ́ èṣù. Tó bá ti jẹun, take care ara ẹ. Jẹ nǹkan tó dáa.
kì í ṣe pé tó gba bíríbírí tó ń wá fi gàrí bírèkì ẹ̀ náà ṣùgbọ́n jẹun tó dáa tọ́jú ara ẹ ohun tó yẹ kó jẹ ní dókítọ̀ má sọ pé olúwa máa wò ẹ́ sàn ní dókítọ̀ tó gbúdọ̀ máa ṣe test fún ẹ tó gbúdọ̀ máa ṣàlàyé nǹkan tó gbúdọ̀ jẹ nǹkan tó gbúdọ̀ jẹ ẹlòmíì á jẹ ráìsì láàárọ̀ á jẹ lọ́sàn-án á jẹ lálẹ́ orí nǹkan gidi jẹ rárá o gbogbo ìyẹn ọ̀tọ̀ tún ní level yẹn nínú iṣẹ́ ìránṣẹ́. nínú iṣẹ́ ìránṣẹ́. so nínú. ẹ jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́ pín sí ẹ̀ka ẹ̀ka. iṣẹ́ ìránṣẹ́ gùn nǹkan tá a lè ṣe tán ni. ṣé ẹ lè ní gbogbo ẹ̀bùn. nǹkan tá a lè ṣe tán ni èèyàn ò dẹ̀ lè mọ̀ tán. ṣé ẹ lè ní gbogbo ẹ̀bùn. ṣé ẹ lè ní gbogbo ẹ̀bùn. ó possible kéèyàn ní. tí ó jẹ́ ajínrere. ó possible kéèyàn ní gbogbo ẹ̀bùn. tí ó jẹ́ wòlíì. bẹ́ẹ̀ni. tí ó jẹ́ olùṣọ́ àgùntàn. tí ó jẹ́. ó possible tó bá ti di level yẹn ó ti di apostle. ṣe get the point mi. ó possible ṣùgbọ́n síbẹ̀ ìkan ló máa farahàn jù. kábíyèsí. síbẹ̀ ìkan ló máa farahàn jù ìkan gbọ́dọ̀ pàkan lára. I'm a drama minister èmi ló ṣe fíìmù ẹbọ òru ọwọ́ ogun mi ò jẹ̀bi àwọn fíìmù yẹn dẹ̀ lọ ń gbà yẹn pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ó ti pẹ́ náà tí mo ti ṣe o mo dẹ̀ ṣe láwọn kan sí studio tí mi ti ṣe tálà jẹ nínú ìyá mi àti ìyá ọkọ mi ṣùgbọ́n iṣẹ́ wòlíì iṣẹ́ ìrere ó gba ìyẹn lọ́wọ́ mi díẹ̀ but I will still go back into it that's my destiny. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. nǹkan tẹ́ ń sọ ni wípé èèyàn lè ní gbogbo ẹ̀bùn. èèyàn lè ní gbogbo ẹ̀bùn. sálẹ̀ tó ní gbogbo ẹ̀bùn Nàìjíríà. tó jẹ́ wípé kì í ṣe pé lórí rédíò tí ó dẹ̀ jókòó sórí òkè torí wàásù yìí rere láti ojúlé lójúlé ni o. mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan lọ́jọ́ tá a kọ́kọ́ pàdé mo dárúkọ àwọn wòlíì kan ẹlẹ́ẹ̀mọ́ wọn àwọn wòlíì kan wà tí wọ́n ṣe wòlíì social media tọ́lọ́run díẹ̀ sọ fún pé kán má dó sórí social media kán má pariwo ara lórí social media ṣùgbọ́n àṣẹ wà agbára wà ẹ̀bùn wà kẹ́ tó dé náà tí wọ́n máa sọ ohun tẹ́ bá wà náà tí wọ́n máa sọ ayé yín fún yín wòlíì wà sá tó dẹ̀ ní gbogbo ẹ̀bùn tọ́lọ́run fún lórí ọ̀fẹ́. wọ́n wàásù káàkiri gbogbo ojúlé lójúlé. tẹ́ máa ti wàásù tẹ́ máa ti ṣèṣọ́jú bẹ́ẹ̀ wọ́n lè padà jókòó sọ́nà kan. now wòlíì wá pé sí oríṣiríṣi ọ̀nà wòlíì ọ̀rọ̀ wà ṣẹlẹ̀sán wòlíì ìmọ̀ wà wòlíì àríran wà ṣẹgẹ́tì pọ́ǹtì mi wòlíì aláṣẹ wà ṣẹgẹ́tì pọ́ǹtì mi so ìgbà míì wà téèyàn bá ti ní gbogbo ẹ̀ jù àwọn tó ní gbogbo ẹ̀ wọ́n sábà pẹ́ láyé. gbogbo ẹ̀bùn yẹn ni bàbá apọ́stù Ayọ̀délé Babalọ́lá ní. náà fi pè wọ́n lápọ́stù. kò sónísọjí wọn nígbà tiwọn mi ò tí ì sí láyé ńgbà yẹn bọ̀ mo bá a lẹ́nu bàbá mi tán sọ àti ìyá mi torí apọ́stù Ayọ̀délé Babalọ́lá ló ń gbàdúrà fún ìyá mi. láyé ìgbà náà. láyé ìgbà yẹn ìyá mi náà mú àbá apọ́stù ní wòlíì wọn tí wọ́n bá fẹ́ lọ rajà àwọn ló máa bá wọn pray àwọn ló máa bá wọn sọ wọ́n ṣe rìn òun bàbá Ayọ̀délé Babalọ́lá ló dẹ̀ sọ wọn pé wòlíì ò ní tán ní rẹ̀ so gbogbo ọmọ tí ìyá yẹn bí wòlíì ni gbogbo bàbá ti sọ títí kan ìyá mi bàbá Ayọ̀délé Babalọ́lá ló sọ fún ìyá mi pé wòlíì ò ní tán ní rẹ̀ gbogbo ọmọ tí ìyá yẹn dẹ̀ bí wòlíì ni wọ́n ìyá mi nìkan ni ò ní church gbogbo àwọn ọmọ ìyá mi at least bíi 4 nínú wa la wà ní orí ọ̀tà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run at least àwa ọkùnrin 2 a ní church tiwa wọn kálukú ní tiẹ̀ àwọn obìnrin tó fẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà wọ́n wà nínú wọn pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run títí di àsìkò yìí ọ̀rọ̀ tí àwọn yẹn sọ ni àwọn tó dẹ̀ kọlu Babalọ́lá náà ń gbà yẹn àgbúrò wọn mọ́. ó kà wọ́n ká kọlu Babalọ́lá lágbára Ọlọ́run kò síbi tí ṣe ò sí ó ti wà tipẹ́tipẹ́ lóyún sọ pé bí o ti wà láyé tí kò ṣe ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín so tèmi ni pé mo ṣe prógráàmù kan wípé káwọn èèyàn má kọlu ìránṣẹ́ Ọlọ́run anybody tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run sá fún àwọn mẹ́ta yẹn babaláwo àáfàá wòlíì sá fún wọn má bá wọn jà wọ́n bá ṣe fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́ wọ́n á sọ fún ẹ pé Olúwa òótọ́ ni mo ṣẹ̀ ṣùgbọ́n gbẹ̀san mi lára ẹ̀ Ọlọ́run á gbẹ̀san o ṣùgbọ́n gbẹ̀san mi lára ẹ̀ bẹ́ẹ̀ ni sà Ọlọ́run á gbẹ̀san o ṣùgbọ́n gbẹ̀san mi lára Ọlọ́run á bẹ́ẹ̀ ni sà òótọ́ ló ń ṣe á gbẹ̀san sà ìpè ojú pé lọ ṣùgbọ́n má jẹ̀mú gbé má jẹ̀mú mi má jẹ̀mú ju má jẹ̀mú lọ sọ Ọlọ́run kó ràn wá lọ́wọ́. ẹni tí májẹ̀mú Ọlọ́run ń bẹ lórí rẹ̀ má tara rẹ̀ ṣẹ. bẹ́ẹ̀ ni sà kò ṣe gbógun ti kò ṣe dìtẹ̀ mọ́ kò ṣe sọ̀rọ̀ òdì sí kò dẹ̀ ṣe fẹ̀nú ẹ̀ gan pé ẹni tó rù májẹ̀mú Ọlọ́run má tara rẹ̀ ṣẹ o. so ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu bàbá Olúwa lọ yẹn wọ́n rù tán ni. ta ló ò bá rù májẹ̀mú Ọlọ́run oògùn ò lè gbé nǹkan tó wà ń bẹ̀ yẹn kalẹ̀. ṣe mo yọ ọdún tó lò lórí òkè ẹ̀dẹ́ lórí òkè Rio ní bàbá Olúwa lọ. bóyá ṣe tán ó sọra ẹ̀ di alágbàro mẹ́rin ló ń tẹ̀kẹ́ orí òkè yẹn níbo làwọn fàájà wèrè yìí wà ńgbà ìtẹ́sẹ̀ wọn gbógun tì. the man suffer a lot now ọ̀run ló gbé dìde kì í ṣe yẹn náà ọ̀run ló gbé dìde mo fọwọ́ Ọlọ́run sọ ìyà fún kò sí abara òkè tá lè sọ pé òun ló máa ṣe
aláwọ̀ ẹ̀ nínú àwọn méjì ẹ̀ kó jáde. ṣé CAC ni bàbá Olúalọ? CAC ni. ṣùgbọ́n tá a bá wò ó ṣé Christ Apostolic wọn kọ Christ Apostolic Church síbẹ̀. wọ́n sọ fún mi lẹ́ẹ̀kan pé àṣẹ bẹ́ẹ̀ súnmọ́ra. I don't know much about him. But n tọ́lọ́run sọ fún mi kémi tó lè invite yẹn wá sórí ọ̀tá mi. You understand? Kí n tó lè invite yẹn wá sọ́dọ̀ mi Ọlọ́run bá mi sọ̀rọ̀ nípa ẹ̀. I don't invite people because of fame. Èmi invite wọn wáyé pé ẹni ní májẹ̀mú kan kó lò lórí àwọn mẹ́mbà mi ni. At times when I invite man of God orí social media la wà máa sọ wọn pé don't raise money. You understand? Èmi náà dẹ̀ ti lọ sáwọn ibì kan tá a sọ pé má raise owó ṣàṣìṣe ìrànṣẹ́ tiẹ̀. Ṣé get the point mi? So pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lè gbọ́ kan sọ pé lágbà tó ti ń ṣiṣẹ́ ìrìnsẹ́ gbọ́ kan sọ pé lu jìbìtì rí pípò parọ́ gbowó ṣé ẹgbẹ́ kan sọ pé ó ní girlfriend kan bìkan gbogbo ìsọkúsọ tó ń sọ ẹ jẹ́ ká máa sọ. bọ́ńbọ́n ni àwọn yẹn ti wá rí ìsọkúsọ tó ń sọ. pa according to nǹkan tí mo gbọ́ wọ́n lẹ́ni tó kó lẹ́yìn ẹ̀ ó ti rẹ́ni lọ sílùú òyìnbó rí ó ti rẹ́ káàkiri rí tó kó lẹ́yìn ẹ̀ lálọ́ òun náà ló mo ti rẹ́ni tó kó lẹ́yìn mi rí tó fẹ́ fà mí lulẹ̀ tó lọ ń parọ́ mọ́ mi náà tó ní mo bá ọmọ kan ralẹ̀ ọmọ tí mi bá ralẹ̀ tí mi bá òótọ́ ọmọ yẹn lòun fẹ́ ralẹ̀ ọmọ sọ fún mi mo dẹ̀ lọ mo mú dání àjọ lọ ná ilẹ̀ ṣẹlẹ̀ sáà bọ̀ tí ilẹ̀ ń wá súnmọ́ tòsí orí òkè mi mo wá ní rárá anything can happen wọ́n lè sọ pé ara ilẹ̀ mi ni mo ti fún pé bóyá mo ti náwó ẹ̀ jẹ́ kí ilẹ̀ wà ń bò mí tá a bá délé ṣà má bá yẹn gẹ́ẹ̀tì lè gbà tí mo dẹ̀ délé ṣà ó lóun ti kó fún ó ní boyfriend ó ti bá òun ralẹ̀ mo dẹ̀ lókè later ni mo ṣẹ̀ mọ̀ pé ẹ̀gbẹ́ ẹ̀ ló ba ralẹ̀ ẹ̀gbẹ́ ọmọ ìyá ẹ̀ but evangelist mi yẹn ò mọ̀ wípé ẹ̀gbẹ́ ọmọ ìyá ẹ̀ ló ba ralẹ̀ nígbà tọ́mọ yẹn wá padà ní problem ó wá lọ sọ fáwọn family ẹ̀ wípé mo mọ̀ọ́mọ̀ ràn lọ outside Nigeria kí n lè gba property ẹ̀ tó wà lọ́wọ́ mi láì ṣe pé mo ní property ẹ̀ kankan lọ́wọ́ Ọlọ́run lè rí mi ṣe get the point mi so irú ìyẹn tó ń bà mí jẹ́ ohun tó ṣẹlẹ̀ sórí alọ́nà nìyẹn ẹni tó ń jọ ṣe wọléwọ̀de tó rí mọ̀ pé atrocity wà lọ́wọ́ ẹ̀ tó wá fáyà ẹ̀ tí ò fún program tí ò mú mọ́ ẹni ẹ̀ ló wá ń jáde ń sìn bí àgékù ejò tó ń ṣòro bí agbọ́n ni. ṣé lóòótọ́ wà ní bàbá Olúalẹ́ ti bímọ síbi kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ ìyàwó kan rí. mo sọ fún yín wípé mi ò mọ much nípa wọn but I don't think that story is true. ṣe understand torí wọn àti obìnrin jọ ṣe wedding ìyá dẹ̀ sọ pé wọ́n jọ ṣe wedding ìyá ló bí wọn ẹjọ́ nígbà tán bímọ ọkùnrin mẹ́ta fún yẹn ẹjọ́ nítorí kéèyàn tó ń wá káàkiri. torí nǹkan tó yẹ kí n máa sọ bẹ́ẹ̀ ni wípé irú tó bá jẹ́ pé bàbá Olúalọ lóòótọ́ ni bàbá Olúalọ níyàwó mi sì kọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ni. tẹ́lẹ̀ mi bá bímọ fún un. ẹja béèrè reason tó fi jẹ́ ẹ̀ṣẹ̀ ẹja béèrè reason tó fi ní sí kọ̀rọ̀ ó kù òun àti Ọlọ́run. kí ló ti mi dà ní kó fi ìgbésí ayé ẹ̀ búra àtàwọn tó ń tẹ̀lé tó bá jẹ́ iye nìkan ṣe ló bá sùn látìgbà tó ti délé ayé kógo ẹ̀ wú omi lójú ẹ̀. ṣẹ̀nẹ̀sán kó máa fi Bible àti Kùránì búra o. ogun mọ́lẹ̀ wọ́n lọ búra nídìí mọ́lẹ̀ òkú ilẹ̀ kálẹ̀. bẹ́ẹ̀ ni sà àwọn tó ń support ẹ̀ yẹn látìgbà tó ti wà mẹ́ẹ̀ tó yà wọn Nàìjíríà tó bá ní girlfriend kí ló ṣẹlẹ̀ sà ẹ gbàgbé bó ṣe ń lọ sà bẹ́ẹ̀ ni sọ pé ẹni rere kan ò sí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo lè fọwọ́ Ọlọ́run sọ̀yà látìgbà tí tèmi ti ṣẹlẹ̀ sí mi èmi àti àwọn mi ni kò sóbìnrin kan tó lè náwó àbùkù sí mi látìgbà yẹn kò sí kò dẹ̀ ní símẹ́ntì bíbọ̀ Jésù Olúwa lágbára Ọlọ́run ẹ̀wọ̀n mi ò kú kò ṣàìsàn èmi náà dẹ̀ ti wá ṣọ́ra mi mọ̀ pé ìgbéraga ló ṣe mí gbà yẹn and I never mi ìfipamọ́ mo jẹ́ kí gbogbo ayé mọ ohun tí mo là kọjá. bẹ́ẹ̀ni gbogbo àwọn èèyàn tó ń kọ́mẹ̀ntì ń sọ̀rọ̀ nípa yín gbogbo mẹ́mbà mi ló mọ nǹkan tí mo là kọjá I don't hide it I don't hide it you understand so ẹ jọ̀ọ́ lẹ́ẹ̀kan sí sọ fún bàbá wòlíì Olúalọ kó má ever dá àṣìwèrè lóhùn má bàa ṣe ọlọ́gbọ́n. àwọn gan ti sọ pé kẹ́nìbọ̀dì mọ́ jà nítorí àwọn gan. bẹ́ẹ̀ni ẹ tẹ bá gbọ́ kọ́mẹ̀ntì wọn. ẹ wọ́n sọ bẹ́ẹ̀ wípé káwọn mẹ́mbà wọn ká má dìfẹ́ndì àwọn kan fìlẹ̀ torí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wá ń jáde lèmi ṣe jáde fún wọn gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń jáde yẹn tẹ̀dẹ̀ ń sọ wípé kí ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ yín kó produce ìyàwó ẹ̀ tí ẹnìkan tí ì ṣe wòlíì àgbà tí ì ṣe àwọn aláṣẹ CAC ló pé tí ì ṣe line tó wà tí ò mọ̀ bó ṣe ń gbé ìgbésí ayé ẹ̀ láti ilẹ̀ tó kéde pé ẹ jọ ṣé kóòtù ọ̀rọ̀ yóò yé mi sa ẹ ṣe kí n kéde pè yín ipe bo ni mọ́mì yín wà kí ni mọ́mì yín jẹ sùn ẹ wá ṣàlàyé fún mi kí ni mọ́mì yín jẹ. ṣé kì í ṣe bọ́ọ̀rọ̀ ìṣèlú yẹn sà. bẹ́ẹ̀ni kí ló kan anybody kí ló kan ìyá láyà anybody ṣé o mọ̀ bó ṣe ń tẹ̀kẹ̀ ayé láti ọjọ́ yìí ìyá tàdé ń sọ tó ń pariwo yìí ó lòun rọ ọmọ ní ẹ rọwọ́ ìyá lára ọmọ yẹn o lára màmá yẹn ò tọrọ jẹ o ṣẹlẹsàn èmi náà níyà by God's grace mi fi ìyá mi ṣeré ẹni tó bá ti fi ìyá ẹ even bó tiẹ̀ ní ìyá ẹ lájẹ ṣe get point mi ìyẹn ò ní kò fi ìyá jẹ ṣe get point mi sà so but kí ni reason ó léyìn téèyàn máa ń farapamọ́ fún ó léyìn téèyàn ò ní sọ̀rọ̀ fún bàbá mi wà tó máa di sọ̀rọ̀ fún dáàdi mo fẹ́ travel out lọ́la gbogbo ẹ bá mi ṣe ọmọ mi fẹ́ travel out lọ́la ó lè jẹ́ nǹkan tó ń là kọjá nìyẹn but they will not come out to say it dáadáa pé wọ́n ń pull ìyá wọn down tán bá sọ ohun tán ṣe súnmẹ́yìn tí ọmọ yẹn ṣe súnmẹ́yìn fún ìyá ẹ̀ ẹjọ́ ṣó fẹ́ na ìyá ẹ̀ ni ṣó fẹ́ dá ìyá dọ̀bálẹ̀ ni
àdéhùn ìbẹ̀rẹ̀ wá fìyà oníyà ṣẹ̀sìn sọ àṣẹ ilẹ̀ ṣe burúkú mi ìsọ bẹ́ẹ̀ mo kàn ń púùlù àwọn ọ̀rọ̀ yẹn ni so àwọn wo ló wá sọ pé ẹ jáde pé kinní kan tẹ bá lè fẹ́ tọ́jú ẹ lọ tọ́jú ẹ̀ náà ẹ lọ kówó fún un ṣé mọ́tò nìyà fẹ́ gùn ẹ lọ fún tó lú alọ́ ò bá ṣe ṣé ìyàwó olú alọ́ nìkan nìyá yẹn bí ṣe gẹ́sì pọ́ǹtì mi. ẹ sọ̀rọ̀ kan tó múnú mi dùn lẹ́ẹ̀kan ẹni tó bá jẹ́ àwọn oníṣẹ̀ṣe ni ẹni wọn ní tàṣírí ara wọn. lágbára Ọlọ́run àwọn pásítọ̀ nìkan náà ló ń sọ no tọ́rọ̀ bá ṣẹlẹ̀ pẹ̀lú àwòsà mo fi gbogbo ẹni sọ ní police station tí wọ́n bá sọ pé oníṣẹ̀ṣe kan ní issue tí ìbá ti ṣe issue kí wọ́n ká èèyàn mọ́ lọ́wọ́ ẹ̀ ń láwọn oníṣẹ̀ṣe yòókù tó máa dé ẹ wo máa yìí tán pè ní ta lọ́lọ́run ẹ wò báwọn oníṣẹ̀ṣe ṣe dìde ẹ mélòó náà ti pe pásítọ̀ sí kóòtù bẹ́ẹ̀ tí àwọn Christian ti dìde. láíláí mo láìkọ̀ ọ̀rọ̀ nítorí ẹ̀ lè sọ pé ìṣẹ̀ṣe gẹ́fẹ́ dáa ju àwọn pásítọ̀ lọ. ẹ sún mi sà pẹ̀lú orí ìṣẹ̀ṣe tíyàwó ẹ bá ti ṣẹ̀ ó ní nǹkan tán ó ní bó ṣe máa mọ̀ àwọn fámìlì kan wà tó yẹ pé tó bá jọ máa lè ní ó ní wọ́n á jù sómi wọ́n á ṣe gbá wọ́n á ṣàwọ̀ ibi la ti ń pray fún gbẹ. Let me give you one example mo ti wà ní ìlú kan ní Ìbàdàn rí tí mo lọ pray fún fámìlì kan ní Ìbàdàn mo ṣe ń pray fún wọn mo dẹ̀ sọ fún ìyàwó ọmọ yín ọkùnrin ọkọ yín kọ́ ló ní ìyàwó dẹ̀ jẹ́wọ́ fún mi ẹjọ́ ṣé kí n sọ fọ́kọ ni ṣe get bọ́n ti mi sà bọ̀ tó bá jẹ́ táwọn ìṣẹ̀ṣe nígbà tó máa ti gbọ́mọ yẹn lọ sídìí òrò ọmọ á ti máa ṣàìsàn wọn á ti mọ̀ pé àwọn akọ́lá lọmọ ilé wọ́n ti máa mọ̀ bẹ́ẹ̀ ni sà ṣe get bọ́n ti mi so lẹ́ni ẹja fi gbogbo ẹlẹ́ wọ́n sọ níbì kan wọ́n kàn dé pààyàn látijọ́ ẹ̀ lérí kán pààyàn bí eléèbọn ṣe ń pààyàn wọ́n á ró òkú ẹ̀ náà so kí wọ́n bá ró òkú òní fẹ́ pẹ́ni ẹlẹ́ni torí kí wọ́n máa ró òkú ẹ̀ ṣùgbọ́n sì bá Jésù ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa ẹni tó bá ti kú ó kú nìyẹn wọ́n sí nìyẹn ẹ sún mi sà kò sí ẹni tá a pa mí o ayé mi ni mo ti máa jà kì í sòkú mi. so ìgbà tá à ń sọ ni pé ìṣẹ̀ṣe ó sì fẹ́ dáa ju ìṣẹ̀ṣe sì fẹ́ dáa ju Christianity lọ sà wọ́n ń dò yí ara wọn káàkiri láti ìgbà tí mo ti wà nínú ogun tí mo ń là kọjá gbogbo àwọn pásítọ̀ tó sọ pé Olúwa rán mi sí wọn wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ tí wọ́n jẹ́ lórí ọ̀la ìwé orí ẹyọ kan mọ́nu wọn. wọ́n àyọjú. bẹ́ẹ̀ ni sà tó bá jẹ́ àwọn àwòrán even tó bá jẹ́ àwọn bí mo ṣe gbọ́ lẹ́nu wípé àwọn ògbóni túgbà ilé ṣùgbọ́n inú àwọn pásítọ̀ yìí oh my God ẹ lè rí mi kí n sọ pé mo join kankan ní pé àjọ wà ń group èmi ní group tèmi tá a jọ ń pè láwọn tó gbà mí gbọ́ tán gbọ́ Ọlọ́run gbọ́ òun rí ẹni tó jù mí lọ lọ́jọ́ orí nu wọn wọ́n wá látẹ̀kọ̀ wọ́n wá láti Ìbàdàn àjọ ṣe prayer oṣù mẹ́ta la máa ń ṣe àbẹ̀rẹ̀ fún iná àti agbára wọn kálukú tó padà sílẹ̀ wọn lè sọ pé mo bọ́ ṣe fún wọn rí wọn lè ní mo fún wọn lágùnmù kan rí no we pray for power and fire ó tán wọn kálukú àdẹ̀ tó gbàdúrà fún ministry ẹ̀. ẹni gbàgbọ́ àwọn pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ń sìn wọn nítumọ̀ síra wọn. ẹ̀wọ̀n lè nítumọ̀ nígbà tí wọ́n máa trọ́sì tó wà lọ́wọ́ ẹ̀yìn wọn náà. tẹ bá dẹ̀ dọ́dọ̀ pásítọ̀ mi tẹ̀ sí rò pé yẹ̀sẹ̀ èèyàn tó tọ́ lélẹ̀ nígbà tí wọ́n bá dọ́dọ̀ ẹ̀ ayé àyìn lẹ́nu pásítọ̀ kan tí máa forúkọ bò láṣìírí mo respect ẹ̀ gan mo kàn ríran wípé mo rí aṣọ bí àwọn aṣọ eléégún lọ́rùn ẹ̀ bí àwọn aṣọ ológun yẹn wọ́n á gbéra láti lọ sọ wọ́n dájú dáàdì mo lẹ́wà dáàdì ìran tí mo rí ilé òkò dá o bọ̀ ṣẹ́rí ọwọ́ tán nà sí mi láti bọ̀ mí lọ́wọ́ gbẹ́rẹ́ ni mo rí ní gbogbo ọrùn ọwọ́ wọn mo lọ adákẹ́ pé mo kàn ní kí n wá wojú yín ní pótọ́jọ́ mẹ́ta ṣé mo lè sọ̀rọ̀ mọ́ irú àwọn yẹn ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ náà kàn máa sọ̀rọ̀ sáwọn pastors but mo fi gbogbo ẹnu sọ not all people that you call pastor they are pastors ẹlòmíì Ọlọ́run ò pé ebi ló pe ẹlòmíì ogun dìpèlè ẹlòmíì so ẹ má máa sọ pé gbogbo àwọn tẹ́ bá ti rí yẹn pásítọ̀ ló pe rẹ pásítọ̀ ló pe no ṣáńgẹ́lì náà lẹ pè wá ni ẹran ara náà ni wá bíbélì sọ pé ẹ máa gbàdúrà fún wa you need to pray for us ẹni tó bá rò pé òun ti dúró tán bíbélì gan sọ pé ẹni tó bá rò pé òun dúró kó kíyè sára ìgbà tẹ́mi rò pé mo dúró kóbìnrin ò lè gbé mi ṣubú láyé ìyẹn ṣẹlẹ̀ sí mi mo ń sọ Ọlọ́run náà ní jẹ́ kí ó ṣẹlẹ̀ mo sọ kò sẹ́ni tó lè sọ pé bí àwọn mo lù ní jìbìtì kò sẹ́ni tó lè sọ pé bí mo bá òun ra lẹ̀gbẹ̀ẹ́ mo lù ní jìbìtì ọ̀bí àwọn bá òun ra mọ́tò mo lù ní jìbìtì kò ṣẹlẹ̀ sà ṣe understand ní ọ̀pọ̀ ọgbà tọ́lọ̀ máa ní kí n ṣe iṣẹ́ wòlíì fún yàn máa ní kó lọ fọwọ́ ara ẹ̀ ra ogun àwọn materials yẹn wá. irú àwọn materials wo. ẹ fi hàn inú mi ti ẹ̀ dùn wọ́n fi àṣírí ìkọ̀kọ̀ hàn. ọ̀dà ẹ jẹ́ wá béèrè kinní kan inú mi dùn pé ẹ parọ́ àwọn wòlíì kan wọ́n máa fún yàn kan pé yàn kan yàn lọ lò. bẹ́ẹ̀ni ṣíṣe wòlíì náà ni. aráṣẹ́ wòlíì ni sà. aráṣẹ́ wòlíì ni. wòlíì sọ fún Námánì oníkó lọ wẹ̀ ní odò yẹn ó sì wà up till now. nídìí Súlámù. ó sì wà up till now sà.
ṣe understand ṣùgbọ́n kí wòlíì ọkùnrin wa máa wẹ wòlíì obìnrin number one thing wòlíì yẹn ti ya wèrè obìnrin náà tó jẹ́ kán wẹ̀hún orí ẹ̀ náà ti dàrú kò sí ibi tó wà nù Bible from Genesis to Revelation pé wòlíì kan sì wẹ ẹnìkan kò sí inú Bible bẹ́ẹ̀ so it's a total sin kí wòlíì kó máa wẹ obìnrin olóbìnrin ẹ̀ṣẹ̀ ni àgbèrè ló fẹ́ ṣe kí wòlíì ọkùnrin kí wòlíì yẹn ṣó lè jẹ́ kán wẹ ìyàwó ṣó lè jẹ́ kẹ́lòmíì wẹ ìyàwó wọ́n ní ká tó fi ọ̀bẹ gé ọmọ ẹni ẹja fi gíra o ṣó lè gbà kán wẹ ìyàwó tòun so ẹni obìnrin látòrí lọ tó ń gbọ́ mi báyìí tó ń rí fídíò yìí tí wọ́n lè kàn bá sí lóun fẹ́ wẹ̀ sọ pé ó gbà but ọkọ tiẹ̀ náà máa wẹ ìyàwó tiẹ̀ kẹjọ lọ sódò kẹjọ ṣara yín kankan wàá rí wọn pa sọ pé no. so iṣẹ́ wòlíì wà. iṣẹ́ wòlíì wà iṣẹ́ wòlíì wà sà ọ wà títí di ọ̀la sà àbá bẹ́ẹ̀ ni ó wà ní bíbélì obìnrin orísun ẹ̀jẹ̀ bíbélì sọ pé lọ pé àwọn wòlíì èké ti gba gbogbo nǹkan tó ní tán ṣe get point mi sà àwọn wòlíì èké so wọ́n ti wà á lè eradicate wọn sà tí ò bá sí fake kò lè sọ original láyé àtijọ́ sà mo lè sọ pé bí i 20 years ago kò sí nǹkan tó ń jẹ́ power bank bẹ́ẹ̀ni ṣe understand nísìn power bank tí wà original wà fake ẹ̀ náà ṣe kí ni ó wà ṣe understand so nǹkan tí ò bá sí original nísìn bá a ti rí Muslim plus Christian wọ́n ti ń ṣe náà wọ́n ti ń àwọn kan ti dá tí wọ́n lẹ̀ báyìí tó jẹ́ pé àti Christian àti Muslim náà ṣe. bẹ́ẹ̀ni wọ́n jọ ń ṣe pọ̀ wọ́n ní Chrislam rárá o Chrislam ni. wọ́n ní àwọn Chrislam they dress like Muslim but they sing like praise and worship and they play keyboard. àwọn yẹn náà wà àwọn Muslim kan náà ti lórí òkè. tẹ́lẹ̀ wọ́n ṣe Sunday service wọ́n ti ń ṣe ń sìn. tẹ́lẹ̀ wọ́n ṣe ìṣọ́ òru ṣùgbọ́n ti ń ṣe ń sìn. tẹ́lẹ̀ wọ́n kì í gbómi lọ ìṣọ́ òru lọ sórí òkè wọ́n ti ń gbómi lọ sìn. torí wọ́n mọ̀ pé nǹkan táwọn yẹn lọ ń wá káàkiri àwọn orí òkè àwọn pastors nìyẹn ṣe get point mi so láì pé gbogbo ẹ̀ wọnú ara mo ti pray fún Muslim lady Muslim kan rí mo ríran sí báyìí lolúwáwí ó dẹ̀ lọ nígbà tí ó fi tó ọjọ́ kẹrin ẹnìkan pè mí láti Ìlọrin ó láàfáà lòun ó ní ara àwọn ọmọ lékéwù ní gẹ̀ẹ́yẹn ó ní nǹkan tó ń ṣe yẹn ó ní lóòótọ́ ni ṣùgbọ́n òun ò rí solution kí ni solution rẹ̀ ó ní kí n jẹ́ kó máa bọ̀ lọ́dọ̀ mi ó dẹ̀ wá ṣe dàárọ̀ èmi ìrà àfáyẹn rí gbogbo product ìwé mi àti fíìmù mi mo kó fún bó ṣe yẹ kó rí nìyẹn òun ò lè ṣe understand ó ti lọ síbi tó ti lè ṣe irú ọmọ yẹn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ against the Christian irú àfáyẹn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ against the Christian pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo ti rí ọmọ ẹni tó ní ilé kéwú tí ọmọ ẹ̀ yá wèrè náà dẹ̀ gbé wá sí grand yìí tọ́lọ́run dẹ̀ lò mí fún láti wòsàn bẹ́ẹ̀ ni sà and mi sọ pé dandan gbúdọ̀ fàyè Jésù gbúdọ̀ di Christian náà bóyá irú èèyàn bẹ́ẹ̀ bóyá wọn máa ń ṣòdì sí Christian Ọlọ́run mọ̀ jẹ́ kí irú situation ẹ̀ ṣẹlẹ̀ kó lè mọ̀ pé ibi gbogbo lòún wà tẹ bá rí ẹni àfà alájì tó ń speak against the Christian ó ti ya wèrè bẹ́ẹ̀ ni gbogbo ẹni mo fi sọ tẹ bá rí pastor prophet tó ń sọ̀rọ̀ against àwọn Muslim orí ẹ̀ ti dàrú ẹ bá róníṣẹ́ ṣe tó sọ pé àwọn méjì yẹn kò sí bó ṣe jẹ́ fún baba ńlá arọ́ ló tó pa so tèmi ní pé eléyìí tó gbà yẹn dì í mú tó bá fẹ́ jẹ́ ọ̀ṣàká jẹ́ ọ̀ṣàká tó bá fẹ́ jẹ́ òṣòkò jẹ́ òṣòkò ìwọ ni ọ̀ṣàká ṣòkò ṣe understand ọ̀rọ̀ pọ̀ bàbá. nínú iṣẹ́ ìṣẹ̀ṣe inú iṣẹ́ ìrìn rere. ọ̀rọ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ náà tẹ jẹ́ pé ẹ̀yin lẹ́ mú kí àwọn èèyàn padà sínú ayé nígbà tí èèyàn délé olóògùn tó bá pásítọ̀ ń bẹ̀ ẹ jọ̀ọ́ ṣé á gbàgbọ́ náà àwọn pásítọ̀ tó kù mọ́. ṣé kò dáa kí pásítọ̀ mọ́ lọ lé olóògùn ni. èmi pásítọ̀ ló pera ẹ̀ pásítọ̀ tó bá ti ń lọ lé olóògùn ó ti ya wèrè kí ló dé sọ bẹ́ẹ̀ tó bá ti ń lọ lé babaláwo ó ti ya wèrè kí ló dé tí òkú di babaláwo kí ló dé tí òkú di babaláwo yẹn ibi tí ọ̀pọ̀lọpọ̀ orí pásítọ̀ míì ẹ má bínú fún àwọn vow language tí mò ń lò yìí o ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ míì tí wọ́n ní àrùn ọpọlọ ṣe sí babaláwo tó bá ń ṣe nǹkan ìrìmọ́lẹ̀ kéré òfin wá yẹn tó bá mọ̀ pé kò ní àtúbọ̀tán kí ló dé tí òun kú ìrìmọ́lẹ̀ kóun dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ṣé wọn ronú débẹ̀ ni ẹ̀sùn mi sà mo ní áńgẹ́lì tí máa pè ń sìn tá gbé dọ́là wá ẹ wá dọ́dọ̀ mi ẹ̀yin ni mo wá fẹ́ pe áńgẹ́lì yẹn fún mi ní fámìlì tí wọ́n máa gbé wá fẹ́yìn náà mi ní mọ̀lẹ́bí ni tá gbé wá fún mi wá jẹ́yìn nínú mi ìgọ̀dé bẹ̀ náà
wọ́n bá gbọ́kọ́ fún wèrè ọ̀dọ̀ rẹ̀ ló máa roko sí. So àwọn babaláwo yẹn mọ̀, wọ́n mọ ilé tó ní àtúbọ̀tán, wọ́n dẹ̀ máa ń sọ fún most wọn pé kí ní látúbọ̀tán bọ̀ tẹ́lẹ̀ omi ti desperate á ló máa ṣe. So pastor bàbá mo ti sọ̀rọ̀ yìí fún yín rí, màá tútù sọ. Mo pray fárọ, arọ rìn kò rìn, èmi kọ́ ló yàrá rọ. Bí ọba ní kọ́ máa ń Orúkọ Jésù lójú máa tì. Mi sọ pé lórúkọ Adémọ́lá dìde, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì dìde kí o máa rìn kò rìn, èmi kọ́ ló yàrá rọ, kò dìde ń tiẹ̀ nìyẹn. Afọ́jú ríran, ó ríran, ṣé sọ pé mi ló dá ásìdì sí lójú ni? Kò ríran tiẹ̀ nìyẹn náà. Tí wọ́n bá sọ pé adití gbọ́n kò gbọ́n, ṣé mi ló di etí ẹ̀? So tí wọ́n bá dẹ̀ sọ pé lórúkọ Jésù kú jídìde kò dídìde, ṣé mi ló pa ni? Ohun tọ́lọ́run máa ṣe ló máa ṣe sà. So tí ò bá ti ṣe kò ṣe, ẹ wá wo àwọn chọ́ọ̀chì kan tí mo mọ̀, ẹ lè rí kí arọ́rìn bẹ́ẹ̀ káfọ́jú ìran bẹ́ẹ̀, ìrú dẹ̀ ń pọ́n bẹ́ẹ̀, ìyanu ṣẹlẹ̀ bẹ́ẹ̀, iṣẹ́ agbára ṣẹlẹ̀ bẹ́ẹ̀. So àwọn tó lọ ń ṣiṣẹ́ ká máa yè tán ń gbòkú wá tó ń rìn, ẹ bá wo ibù nílẹ̀ Ìjẹ̀ṣà, àwọn tó wá ń ṣe sọjí, á ní wèrè sàn, ẹ béèrè àwọn fámìlì wèrè yẹn, gbogbo Ìjẹ̀ṣà ló mọ́ra wọn. Wọ́n lọ gbé wèrè kan wá láti ibì kan, wọ́n ló sàn, ẹ béèrè fámìlì ẹ̀. Sàkámàjẹ ni ọ̀tẹ́lẹ̀ wò wọ́n lè pẹ́ tán, wọ́n pẹ́ tán. Anybody tó bá ti ṣe sàkámàjẹ nínú iṣẹ́ ìránṣẹ́, Ọlọ́run kórìíra ẹ̀, tó bá ti fo ògùn mọ́nú iṣẹ́ ìránṣẹ́, ọmọ ẹ̀ máa jẹ ìyà ẹ̀, ọmọ ẹ̀ máa jẹ ìkorò ẹ̀ tó bá ti ṣe ògùn. Ìgbà táwọn kékeré àwọn wòlíì táwọn kò ṣe ògùn gbà yẹn, àwọn ọmọ ẹ̀ ń jẹ ìyà ẹ̀ dàárọ̀. Ọlọ́run ràn wá lọ́wọ́. So ó jẹ́ bó ṣe jẹ́ sà. Ògo ni fún Baba àti fún Ọmọ àti fún Ẹ̀mí Mímọ́, bí ó tó aláìtẹ́ kọ́ ṣe ń bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé ànípẹ̀kun àmín. Orúkọ mi ni wòlíì àti ajínrere Israel Adémọ́lá, tí Ọlọ́run fìdí mi kalẹ̀ sí Ọ̀ṣun State ní Iléṣà àti ní Ìrè pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. Ọ̀rọ̀ mi sí wòlíì Olúalọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń jáde lórí mẹ́sẹ̀gì lórí issue tí Rótìmí Daniel sọ pé kó produce family, kí wòlíì Olúalọ́ produce family wọn. Wòlíì Olúalọ́, màá bẹ̀ yín torí lẹ́nujọ́ mẹ́ta ìbọ́lọ́run ṣe sọ fún mi, àwọn àgbà wòlíì kan lè pè yín, àwọn àgbà kan lè pè yín inú iṣẹ́ ìránṣẹ́ wípé kẹ́ jáde síta kẹ́ produce wọn. Màá bẹ̀ yín, ẹ tẹ̀lé ohùn Olúwa, ẹ tẹ̀lé ohùn Olúwa. Tó bá yẹ pé bólúwa ṣe ní kẹ́ keep ilé yín nìyẹn, keep your home. You have no right to account to anybody. Nígbà táwọn kan dúró, ó yẹ kó wá dá wọn lóhùn social media. Who are you? Ìgbà tó gba passport fún ìyàwó ẹ̀, tó ṣe international passport fún ìyàwó ẹ̀, tó gbé ìyàwó ẹ̀ travel out, níbo ni àwọn Fàájà foundation wà? Now nígbà tẹ́nìkan màmá obìnrin kan jáde ó ní bàbá Eskaya ṣègbà sóhun ṣàwòsóhun, òun ní kó jáde wá fún ẹ. Who are you? Rótìmí Daniel, I'm telling you to your face now. Kí ló dé tí wọn ò kó ìyàwó àti ọmọ ẹ kó kó sórí social media pé ìyàwó ẹ̀ rẹ̀ kó show ilé ẹ̀ kó show family ẹ̀? Gbogbo àwọn tẹ́jọ́ ń jẹ Fàájà nation, ibo ni ìyàwó àti ọmọ tiẹ̀ wà? Òun sá wá Nàìjíríà, tí Nàìjíríà bá pè ẹ́ kí ló sá lọ ṣe, kí ló rán ṣerú fún ìlú òyìnbó? Tó o ti lé opportunity social media ń sìn, wọ́n dẹ̀ pè ní Rótìmí Daniel. You are calling a name with Christ, wọ́n á sọ odó mọ́rùn. Inú ẹ̀rọ rẹ̀ ń dún pé ó di aṣòdì sí Kristi. Àwọn pásítọ̀ kan tí iṣẹ́ ìránṣẹ́ wọn ti di Fàájà, wọ́n wá sọ pé kí Rótìmí kí wòlíì Alọ́ kó dáhùn sí èsì yẹn. Wòlíì Alọ́, mo bẹ̀ yín nítorí Ọlọ́run. Mo ti invite yín lẹ́ẹ̀kan rí sí Iléṣà ní program mi tí mo invite bàbá Eskaya. I need nothing from you. Tó dáhùn kan lè sọ pé bóyá ó ń chase a cloud or bóyá ó ń wá òye náà. Ọlọ́run dá mi dá, Ọlọ́run gbà fún mi bí tí mo wà. Ọlọ́run gbà fún mi bí tí mo wà. But I'm telling you, you have no right to answer anybody. Ẹnìkan oṣù ni mo lè sọ wípé kẹ́wọ́ ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa ṣẹ́tù pẹ̀lú òun níyà arúgbó ìyá yẹn. Àwọn èèyàn ò béèrè, àwọn ẹ̀gbọ́n obìnrin ń kọ́, àwọn àbúrò ẹ̀ ń kọ́. A lot of people are just coming out. Fàájà gbúdọ̀ dandan ni kó kó ìyàwó ẹ̀ síta. Ẹjọ́ tó bá kó síta tó bá padà ní ìṣòro, tó bá padà ní problem, tó lọ́nà ni kó máa lọ. By the special grace of God, àti mo tó pé 45 years lọ́nà tó ẹ̀ṣẹ̀ ni kí n lọ sí ìlú mi ní Èkìtì. Mo máa ń lọ bẹ̀ lómi bàbá ọlá, máa ń lọ, àwọn èèyàn mọ̀ mí, mi ìjúwe pé ọmọ ìlú yẹn ni mí. Torí Olúwa sọ fún mi, Ọlọ́run dẹ̀ ti ọwọ́ mi ṣiṣẹ́ agbára, wèrè ti wòsàn, òkú ti jí dìde. Ṣùgbọ́n síbẹ̀ Olúwa ní kí n má lọ farahàn nínú ilé. Ṣé kò ní reason tọ́lọ́run fi ní kí n má lọ? So tí Rótìmí bá sọ pé Ọlọ́run yín, Jésù Kristi yín, ó pèdè kan lọ́jọ́ sí, ó ní bàbá Mountain of Fire, ó ní àwò Ìbàdàn bí ẹni wọ̀yọ́. Gbogbo ẹ̀yin tẹ̀ẹ̀dẹ̀ tẹ̀lé Fàájà ẹ̀,
ẹ ní àgbà ńlé láti sọ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí àgbàlagbà tá a bá fi tọjọ́ orí tá a bá fi ti ìpè ṣe é ká fi tọjọ́ orí ṣe é kí Rótìmí Daniel máa sọ bàbá Olúkọ̀yà pé àwọ̀ Ìbàdàn bí ẹ ń wọ̀yọ́ ó dẹ̀ fẹ́ bímọ tó fẹ́ lógo ó dẹ̀ fẹ́ bímọ tó fẹ́ lọ́la you just face any prophet kì í ṣe gbogbo prophet ilẹ̀ lè face now wòlíì Alọ́mọ fẹ́ràn ohun tẹ́ ẹ ṣe just keep silent. Silence is the best answer for a fool. Tán bá fẹ́ mọ ibi tíyàwó àtọmọ àkọ́kọ́wọ́ tíkẹ̀tì gbogbo ó tẹ́ ti nílé wọn lórí gbogbo country tẹ́ ti mú ìyàwó yẹn lọ ẹ jẹ́ ó produce ẹ̀. Nígbà tẹ́nìkan kúrò lẹ́yìn ẹ̀ ń sìn tó ẹ̀ṣẹ̀ ń bàjẹ́ tó wá fún yín ní foundation kí ló dé tẹ́ ẹ̀ béèrè kí ló fa ìjà? Ṣé ìyàwó yẹn gangan jáde síta ẹni tó ń tọ́jú ọmọ ẹ̀ tó dẹ̀ fi fídíò hàn wípé ọmọ ń ṣeré káàkiri ní òyìnbó? I love it. Gbogbo àwọn tó wà láyìíká mi ó lójú ẹni tó lè rí ìyàwó mi tí ì bá ṣe pé ìyàwó mi ní sálẹ̀ kan ó lóye ọdún tí mo gbé ìyàwó mi pamọ́ bàbá wòlíì àgbà kan ní Ìbàdàn bàbá Akínbí Mark ó pé 20 years kan tó fi ìyàwó wọn hàn bọ́lọ̀ ń bá ní kí wòlíì àlọ́ ṣe bẹ́ẹ̀ ṣe ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ẹ kàn jẹ́ kí ìbálẹ́pọ̀ wà láàrin ìyá àti ọmọ. Don't answer anybody. You have no right. Nobody have the right to call you concerning your family. Ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí ìyàwó wọn kú lé ní ó bí gbogbo ẹ̀yin fàájà gbogbo àwọn pásítọ̀ tó ń jáde pé kí Olúwa lọ dáhùn lẹ́yìn pásítọ̀ yìí ó di ẹ̀mélòó tí ìyàwó pásítọ̀ kan ti ní ìṣòro tẹ́tí gather together tẹ́tí lọ pray fún wọn. Ibi ọ̀tẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ pé ayé ìránṣẹ́ Ọlọ́run ti máa ń gather rí pé ìránṣẹ́ Ọlọ́run kan wà nínú ogun. Mo sọ ní interview tẹ́ ṣe fún mi lẹ́ẹ̀kan wípé mo ṣubú sínú àgbèrè pásítọ̀ mélòó ló wá bá mi pé Hosanna já pray lé lórí wòlíì náà ló máa ń jẹ́ ìjà pray lé lórí ṣe la máa ń yọ ẹni tó bá ṣubú sínú ìṣòro alọ́ ti dìde kò ní ṣubú mọ́ lágbára Ọlọ́run bólúwa ti ń bẹ bẹ́ẹ̀ mi ẹ̀ ti ń bẹ wọn sọ pé fìyàwó ẹ̀ sí Nàìjíríà tó ń ta àtẹ wọn ló fìyàwó ẹ̀ síbì kan wọn ló travel out ẹ̀yin tẹ́ ẹ̀ sọ̀rọ̀ pásọ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ lọ sí Èkó mẹ́rin lẹ lọ Jerusalem tẹ́ ẹ̀ jẹ́ kí ìyàwó yín lọ rí church yín gan secretary ló ń control church yín ìyàwó yín ò lẹ́nu bẹ̀ ẹ̀ wá ń sọ̀rọ̀ ẹni tó tọ́jú ìyàwó ẹ̀ táyé ẹ̀ ń tẹ̀síwájú ẹ̀ ń sọ̀rọ̀ against ẹni tó jẹ́ pé ayé ẹ̀ ń fọhùn what's your problem? Wòlíì Alọ́mọ bẹ̀yìn anybody that advise you is an advice please ohun Ọlọ́run ní kẹ́ tẹ̀lé Wòlíì Alọ́mọ bẹ̀yìn ẹ má tẹ̀lé ohun ènìyàn kó jẹ́ ẹni tó súnmọ́ yín jù kó jẹ́ bàbá nínú olúwa yín jù pé òun ti pray fún yín pé kò sí wàhálà ó dìgbà tọ́lọ́run bá tó sọ pé go ahead and you have no right to answer anybody on earth ẹni tó pè yín tó ràn yín iṣẹ́ òun ni kẹ́ answer fún. Tí òpònú yẹn wá ń sọ̀rọ̀ lórí social media wípé àwọn èèyàn sì ń gbé John church yẹn ṣé wọ́n ní kó lọ tú church ká ni júwe wòlíì Rótìmí Daniel júwe wòlíì kan ní agboolé yín níbi tó ti jáde nílé bàbá ńlẹ̀ ìyá júwe wòlíì kan tí ayé ẹ̀ fọhùn tó dàbí Tolúkọ̀yà tó dàbí Tolú Alọ́ tó ń gbógun tì ẹni tí ò bá ti ní nǹkan ò kì í mọ yí nǹkan. Mi ò mọ reason tó fi sọ pé kí ojókòó bẹ̀yàn òun ṣiṣẹ́ irú wèrè kan bì kan ayé ẹ̀ ò pé ẹ ò wá ní kẹ́nìkan tọ́lọ́run ti gbà fún tí ò rẹ̀ ní jábọ́ láéláé tó ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn nígbà tí wọ́n ṣe COVID-19 where were you Rótìmí Daniel? Olúwa lọ ìran ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ṣé kò ran family ìyàwó ẹ̀ lọ́wọ́ ó lè ká ìyá lára pé òun rí ọmọ ẹ̀ mo mọ̀ bí ìyá ṣe rí lára ọmọ bọ̀ kí ló dé tí ọmọ sá fún ìyá kí ló dé tí ìyá sá fún ọmọ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ wádìí kó wá máa bọ̀ kó wá máa ṣe kíní kan wá dúró sórí social media you just embarrass any man of God àpẹẹlẹ yìí wọn gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ẹ̀yin kíní kan your days are numbered tó máa tó tẹ́ kì í ṣe ti ikú the Bible says touch not my anointed and do my prophet no harm what's your problem? Gbogbo àwọn babaláwo oníṣẹ̀ṣe ò ṣe lọ dojúkọ wọn tí wọ́n ń ká orí òkú mọ́ wọn lọ́wọ́ tí wọ́n ṣe ogun ẹ̀wọ̀n mọ́ wọn lọ́wọ́ not all babaláwo ẹ má ṣì mí gbọ́ gbogbo àwọn tó jẹ́ ritualist yìí bó ṣe wà nínú àfáà ló wà nínú wòlíì ló wà nínú babaláwo bó ṣe jẹ́ àwọn pásítọ̀ ló ń rí sí òní wọ́n sàn dámẹ́wàá ṣé ń gbà dámẹ́wàá lọ́wọ́ ni àbọ̀ fọ́ọ̀sì tiẹ̀ màmá kan náà gbẹnu sókè òun lọ chọ́ọ̀chì àṣẹ òní ìgbà tó ń débẹ̀ ó béèrè owó ṣé fọ́ọ̀sì ẹ̀ṣán fagídí mú pé kó wá fowó síta ọ̀pọ̀lọpọ̀ ìgbà táwa ìránṣẹ́ Ọlọ́run ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ ẹ̀ rí ìgbà yẹn o àìmọye ọmọ tí ìrìnmì rán lọ yunifásitì ẹ̀ rí ìgbà yẹn o Sulaiman kọ́ police station ó kọ́ prison ó fi lé àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ rí ìgbà yẹn o anything evil about man of God you just pick it up gbogbo ìránṣẹ́ Ọlọ́run Nàìjíríà lè ti condemn tán pé wọ́n dá ẹjú ẹyọ kan tó dáa fún mi you talk against Baba Adébóyè you talk against Oyedepo àwọn ló kọ́ church ńláńlá China jọ ń torí Ọlọ́run ìpìlẹ̀ ń kálukú ìyàtọ̀ ṣé foundation kálukú ìyàtọ̀ báwo lè ṣe lè máa fi China wé Nàìjíríà ṣó mọye gods tán ní bẹ̀ ṣó mọye Ọlọ́run tán ní bẹ̀ àwọn gbàgbọ́ ọdún mẹ́ta Christian Muslim and ìṣẹ̀ṣe so ó ṣe lọ dojúkọ àwọn tí ó yẹ kó dojúkọ kó lọ bá àwọn àfáà kan kó ní ká máa produce family wọn ìgbà tó ń jí odindi ọmọ àfáà kan gbé bí tó ń kó family ẹ̀ tó ń jí family ẹ̀ gbé tó ń béèrè ransom lọ́wọ́ ẹ̀ níbo ni ìwọ ẹranko Rótìmí Daniel wà ó ṣe lọ bá gbà jáde lọ́dọ̀ wọn
àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú lórílẹ̀ Nàìjíríà ó ṣe sọ̀rọ̀ against àwọn gọ́ọ̀mẹ̀ntì òun sọ̀rọ̀ against àwọn lọ́ọ́ sọ̀rọ̀ against àwọn gọ́ọ̀nà tẹ́nikẹ́ da ọ̀dà tán dàdọ̀ lọ́ọ́ sọ̀rọ̀ against wọn tá má díẹ̀ kó padà. mo tún padà sórí wòlíì àlọ́ mo bẹ̀ yín ẹ má dá wọn lóhùn òótọ́ Bíbélì sọ pé má ṣe dá aṣiwèrè lóhùn kó má bàa ṣe ọlọ́gbọ́n lójú ara ẹ̀ nígbà tó dé sàlẹ̀ ó ní dá aṣiwèrè lóhùn kó má bàa ṣe ọlọ́gbọ́n lójú ara ẹ̀. màá bẹ̀ yín ẹni tí mo lè ní kẹ́ dá lóhùn gẹ́gẹ́ bí iwú tán fi sọ̀rọ̀ torí mo ń fọ́lọ̀ àwọn kìnìyàn tó bá ṣe wá síwájú mi òun nìyá yẹn ẹ wọ́nà bọ́mọ ẹ ṣe máa bá sọ̀rọ̀ ẹ wọ́nà bí ẹ̀gbọ́n tàbí àbúrò ṣe máa sọ pé àlàáfíà la wà tọ́lọ́run bá ní kẹ́ gbéyàwó yín síta don't do it sir you don't have any right to account for anybody mo bẹ̀ yín torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àti kan náà tó ti níwú díẹ̀ lórí tó sọ pé ó ń wíru ó tún wíru ó ń sọ̀rọ̀ against ìránṣẹ́ Ọlọ́run àtẹ̀yìntẹ́ sọ pé wòlíì àti kan tó ń dandan gbúdọ̀ gbé síta. Where is your own family? When was the last time táyé rí ìyàwó yín lórí social media tẹ́ ẹ ti jọ ṣeré ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ sọ pé kó gbé ìyàwó ẹ síta ṣẹ́ ní happy òun ni ṣé ìyàwó yín lè ṣúre fún yín lọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ sọ pé Olúwa ló gbé ìyàwó ẹ síta fẹ́ rí ìyàwó ẹ. Behind a successful man there must be a successful woman. Behind a successful man there must be a successful woman. Tí alọ́ ò bá ní happy òun iṣẹ́ ìránṣẹ́ ò lè dùn bó ṣe dùn so ẹ fẹ́ rí kẹ́lẹ̀ pa àbí ẹ fẹ́ rí kẹ́lẹ̀ bá tiẹ̀ jẹ́ wòlíì àlọ́ gbé ìyàwó ẹ pamọ́ jẹ́ kí ìyá ẹ̀ mọbi tó wà ẹ ṣúre fún wọn kán ṣúre fún yín ẹ bless ìyá bẹ́ẹ̀ ṣe ń bless àwọn arúgbó bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwọn èèyàn don't have any right to answer anybody. Wòlíì kan wá gbẹnu sókè pé torí wòlíì àlọ́ lọ sí ọ̀dọ̀ lọ́ọ̀yà ipe Ọlọ́run ò pé mo fi gbogbo ẹnu sọ ẹranko ni tán bá gbá bàbá tiẹ̀ lójú ń bo ló máa lọ tán bá gbá ìyá ẹ̀ lójú tán bá embarrass ìyá ẹ̀ ń bo ló máa lọ ìyẹn wà lórí social media tó bá jẹ́ ẹ máa fọ̀rọ̀ ra yín wò kẹ́ tó sọ̀rọ̀ náà ohun tó dùn mí jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń jáde ẹ kó gbé síta ìwọ gangan lórí ọ̀tà nínú church yẹ ipò wo nìyàwó ẹ̀ wà ọ̀pọ̀lọpọ̀ yín lè máa silence ìyàwó yín tó yẹ pé secretary máa láṣẹ lórí ìyàwó yín ju church yín lọ lórí secretary máa láṣẹ lórí church yín ju ìyàwó yín lọ ẹ̀yin lè wá sọ pé yá jáde síta ẹni tó bá fẹ́ dáṣọ fún ìyàntọ́ ìrìnà kọ́ máa wò náà bàbá Eskaya mélòó ló ti gbé ìyàwó ẹ̀ sínú pósítà àwọn tó súnmọ́ Eskaya gan ló dé ìyàwó ẹ̀ mọ́ so what's your problem concerning home ní home nígbà tí àwọn ló bẹ́ẹ̀ nìkan sùn 10 years ago jọ ń torí Ọlọ́run ṣáńgẹ́lì ni anybody that they call man of God àwọn sọ pé àwọn tó bá sùn ṣó rape wọn ni kíníkà you cannot put him down lágbára Ọlọ́run I am among the people that is praying for him pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run and ẹ̀yin tẹ́ ń ṣe oríṣiríṣi èpè ní comment kì í ṣe gbogbo wòlíì lèèyàn ṣépè fún kì í ṣe gbogbo wòlíì lèèyàn ń bájà kì í ṣe gbogbo wòlíì ló máa ń fèsì lóòótọ́ àwọn kan wà tá fèsì àwọn kan wà tán ní fèsì bọ̀ lára àwọn tá fèsì ní kọ̀rọ̀ ni mo wà if you give any comment tó jẹ́ pé láti sọ̀rọ̀ sí Ọlọ́run mi láti bú mi ọ láti ṣépè fún wòlíì àlọ́ by God's grace I will come out back for you kò dẹ̀ sí wòlíì tàbí babaláwo tàbí àáfàá kan tá wẹ̀ kó lórí ẹ̀ touch not my anointed and do my prophet no harm téèyàn bá mọ̀ mí tó bá ṣẹ̀ mí mi ì sọ̀rọ̀ tó bá bá mi jà mi ì sọ̀rọ̀ ṣùgbọ́n tó mọ̀ mí ní ìránṣẹ́ Ọlọ́run tó dẹ̀ bá mi jà màá bá ìjà o Bíbélì sọ pé tó bá gba ilé tí ọ̀tún kọ́ tòsí kò sọ pé tó bá gbá tòsí kó má revenge o that's me ọ̀rọ̀ mi sí wòlíì àlọ́ àti ẹ̀yin wòlíì báàlì ẹni kó gbé ìyàwó ẹ̀ síta kó gbé family ẹ̀ síta ẹ kọ́kọ́ produce ti ń síta lórí net bó o nílé yín ṣe rí ṣe ní happy home ṣọ́kàn yín balẹ̀ ṣé ìyàwó yín lọ́wọ́ síṣẹ́ ìránṣẹ́ yín ọ̀pọ̀ yín lẹ ní ìyàwó pamọ́ lẹ ṣe sọ pé kó máa gbé ìyàwó ẹ̀ síta ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ní atrocity burúkú tán bá tú sí dídé láì kòkò yín tẹ ní àṣírí ìjìnlẹ̀ ẹ̀yin náà wá ń jáde lórí social media tó rẹ̀ ti rọ́pọ̀ opportunity data Ọlọ́run ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. tẹ́ ẹ bá wà wò dáadáa lórí ọ̀rọ̀ bàbá wòlíì àlọ́ àwọn blogger kan gbé iṣẹ́ ìyá tó bí wòlíì àlọ́ tó bí ìyàwó wòlíì àlọ́ ìyá yẹn sọ̀rọ̀ lọ ọ sọ̀rọ̀ bọ̀ ṣùgbọ́n nǹkan tẹ̀mí kàn rí nínú ọ̀rọ̀ yẹn nínú ìwòye tèmi ni wípé nígbà tí bàbá Olúalọ́ ò tí ì sọ̀rọ̀ kò sẹ́ni tó mọ nǹkan tí bàbá Olúalọ́ ti ń là kọjá o nípa obìnrin. àwọn fámìlì míì dẹ̀ wà tó jẹ́ fámìlì a lè sọ pé bóyá ó lè ṣeé ṣe kó jẹ́ pé fámìlì ìyàwó yẹn gan ló fún Olúalọ́ ń wàhálà o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ìyàwó kan wà débi pé wọ́n burú ju èpè ìdílé lọ. gbogbo nǹkan tí ìyá yẹn ń sọ kò sí kankan tó wọ etí mi tèmi ń bẹ o ṣùgbọ́n tẹ bá wò nínú ọ̀rọ̀ tí ìyá yẹn sọ sáà lè sọ pé wòlíì àlọ́ ọ̀dà. kò sí nínú ọ̀rọ̀ tí màmá yẹn sọ tó sọ pé àlọ́ fìyà jẹun. bẹ́ẹ̀ ni. kò dẹ̀ sínú ọ̀rọ̀ tí wòlíì yẹn tí màmá sọ
tó sọ wípé wòlíì alọ́ ò ṣe dáadáa sí ọmọ òun, ohun tí màmá ń sọ ni pé òun ò rí ọmọ òun. Màmá lè bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ ṣùgbọ́n ìkan wà Iléṣà yìí mo wà gbà mí, àwọn òbí mi náà wà ní Iléṣà bí wọ́n á tún máa pè mí àárí ẹ̀ ó tọ́jọ́ mẹ́ta ó dẹ̀ wà ní Iléṣà yìí, ọkàn wọn fà sí mi ni. So nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú màmá nìyẹn. But kẹ́nìkan wá lọ sórí social media pé kó gbéyàwó ẹ̀ síta kó wá dá wọn lóhùn, who are you for you to call man of God in order pé come and present your wife, or who are you? Ṣé òun ló bá ra lẹ̀ church ẹ̀ ni, òun ló bá ṣe radio station ẹ̀ ni, òun lọ́run ń lò láti ràn lọ́dún tó dé kó lọ́wọ́ sí àṣeyọrí ẹ̀ tó ṣe. So pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run òun mo ṣe sọ nínú ọ̀rọ̀ mi pé kí wòlíì alọ́ kó mọ̀, torí gbogbo tẹ́ bá gbogbo nǹkan tó ń sọ yìí, Ìyábọ̀ tá à ń sọ yìí, ṣé kò lẹ́gbọ̀n ṣé kò lábúrò? Ó ní. Kí ló táwọn èèyàn jáde pé ẹ bá wa wá? Ọ̀rọ̀ wà ń bẹ, but they don't want to expose their family. Àṣírí wà ń bẹ yẹn tó jẹ́ family àṣírí. Kí wèrè kan wá dúró sórí social media kó wá máa sọ wípé kán máa kó àṣírí tó ilé tiẹ̀ kí ló tó kó tá ń bó nílé bàbá ẹ̀ wà, ọmọ bo ni, iṣẹ́ wo ni bàbá ẹ̀ ń ṣe, kọ́kọ́ sọ gbogbo tìyẹn ná ká kọ́kọ́ rí. Tí ò bá dẹ̀ sí tálíkà ẹyọ kan ní family ẹ̀, gbogbo àwọn àbúrò ẹ̀ tó fẹ́ ràn lọ́wọ́ lọ́lọ́ ìbò tó ràn wọ́n lọ́wọ́ tí ò sẹ́nì kankan ní family ẹ̀ ní kó tẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ pé òun fẹ́ dá sí family mi. Ẹ tó bá fẹ́ dáṣọ fún yàn tọrùn ẹ̀ náà kọ́ máa wò kí ni nǹkan rere tó gbèsè sí Nàìjíríà. Ìyẹn Daniel. Ìyẹn Rótìmí Daniel sà. Ó dá àwọn mélòó, a rí àwọn young boys yìí, Flower Boy, Untouchable, a rí bó ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́. Kí Rótìmí Daniel júwe ẹyọ kan táyé ẹgbẹ́ látòrí sùn láti from grass to grace. Ó wá débẹ̀ ó lórúkọ kankan sọ, ó wá sọ pé wọ́n fàájà, àwọn kan náà dẹ̀ ń gbé tíṣẹ̀tì fàájà sọ̀rùn, ṣé ẹ mọ̀ pé àyẹ̀mọ́ yẹn ti já sọnù. Do you understand me? Did you know? Ṣé rí orúkọ ọmọ ló ń ro mọ̀nà ilẹ̀ Yorùbá la wa Operation Fàjà ṣé máa fa nǹkan gidi kan já ni sà? Ṣé nǹkan gidi kan wà tán máa ń fàjà? Ṣé understand? If you want to face àwọn wòlíì aláṣírí tó bá tú àṣírí wọn tán tú àṣírí but àwọn obìnrin tán sọ àwọn wòlíì tó sọ pé obìnrin sọ ṣe kíní kan, àwọn obìnrin tó wá bá yín wọ́n ní sọ ibi tán ti wrong now, wọ́n ní sọ nǹkan tó gbé wọn lọ sọ́dọ̀ wòlíì yẹn, wọ́n ní sọ àṣírí. Ṣé get point mi ibi tó dùn lọ́dọ̀ tí wọ́n náà máa sọ. Ṣé get point mi sà? So lẹ́yìn tẹ̀kẹ́dẹ́ ń fèsì ìránṣẹ́ àníhùn tó dùn mí jù ni pé àwọn ìránṣẹ́ Ọlọ́run tó sọ pé you must bring your inikẹta ìkànnà pé ní àdàbà sí òní. Owó tó ń dàbà sí òní. Ó gbé bóyá wáyé dàmí ló kéré àbọ̀ tó ṣó ẹ̀ pé kò ní church torí gbà kan ó ṣó shrine kò ní church. Mi máa ń wèrè tá a sọ pé èèyàn á sọ pé pastor lòun á dẹ̀ tún ní shrine and you are still attend to him. Ó ní shrine. Ó lóun ní shrine ó ṣó ẹ̀ lórí social media nígbà kan. Ó lè ti pẹ́ dẹ̀ pastor. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ṣe bẹ́ẹ̀ wà. Àdàbà sí òní. Bẹ́ẹ̀ ni. So any pastor tó bá sọ pé òun ní shrine tó bá lóun ní ojúbọ kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Tó bá fẹ́ jẹ́ abaláwo kúkú jẹ́ abaláwo, tó bá fẹ́ jẹ́ ti Kristi. Èwo ni kó máa mú méjì papọ̀. Wọ́n máa ń kọrin kẹ́ńgbà tí mo wà kékeré ó lárùn ọpọlọ ó fẹ́ ìtọ́jú ńlá. Ẹni tó ń pe Jésù tó tún wá ṣe yépa ó lárùn ọpọlọ. Tí n bá fẹ́ ṣoògùn ṣe wáyé màá jẹ́ káyé mọ̀ pé yes confam oògùn ni mí, oògùn yẹn fẹ́ fi ṣiṣẹ́ ìwòsàn. Màá tún sọ kan fún àwọn rí babaláwo táwọ̀ ọ̀run rere o. Bíi ti bò. Torí iṣẹ́ ìtúsílẹ̀ tó ń ṣe kò ṣe burúkú rí ọ̀nà tá a fún nìyẹn. Wọ́n rí àìmọye àfáà táwọ̀ ọ̀run rere sà. Òótọ́ Bíbélì sọ pé kò sẹ́ni tá gba ọ̀dọ̀ mi wọlé, mo Báíbù débẹ̀, mo ka Báíbù débẹ̀ sà. But àwọn bàbá wa tí ò mọ Kristi ń gbà yẹn. Ṣé ẹ understand? Tí n bá parí ẹ̀ síbi tẹ́ fẹ́ kí n parí ẹ̀ sí kò ní dá sà. Ẹ̀sìn tó sì dáa jù ní mẹ́tẹ̀ẹ̀ta tá à ń ṣe ní Nàìjíríà tí mo lè sọ pé ó dáa jù. I'm a prophet of God, I'm a Christian. But mo lè sọ pé ìṣẹ̀ṣe ni. Bàbá ó múnú mi dùn kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. Ẹ ṣe sà, ògbóni ò ní dalẹ̀ ògbóni, awo ò ní dalẹ̀ ara wọn. Pásítọ̀ ló ń gbógun ti pásítọ̀, ṣèbó ò ní tọ̀rọ̀ Olúwa lọ́yìn, pásítọ̀ ló wà lára àwọn kọ́mẹ́ǹtì jù tó ń ṣíà jù. Ìgbà kan tí wèrè kan jáde tó pe rẹ̀ ní Elérúlú àgbáyé tó lòun fún Yínká Ayéfẹ́lẹ́ lágbára, òun lòun fún kíníkan lágbára, kò dárúkọ àwọn wòlíì ńláńlá tó wà ní ilẹ̀ Ìgbò, àwọn tó wà ní eré àwa tó dámọ̀ ló lòun dárúkọ, ó lòun fún bàbá Oyèdépò lágbára. Àwọn pásítọ̀ ló ń pín CDA káàkiri torí ayé tí wọn ò fọ̀hún, ìpè tí wọn ò fọ̀hún. Ṣẹ́gẹ́dì bọ́ǹtì mi sà. Bọ́tẹ́ bá wo àwọn awo yìí sà, láwọn awo kan àwọn sẹ́ẹ̀tì kan wà torí gbàtàn ní kèmí wá jọ ìwọ̀n, wọ́n sọ mi pé oríṣiríṣi ló wà. Bọ́tẹ́ àwọn kan wà tó yẹ pé wọ́n pera wọn ní mi mọ́, àwọn kan wọ́n ní awo funfun, I don't belong to them. Wọ́n ní dalẹ̀ ara wọn. Ògbóni ò dẹ̀ ní gbèrú ìyàwó ògbóni. Because I asked my father so many questions. Bàbá tó bí bàbá mi, ẹ̀gbọ́n bàbá mi pẹ̀lú rẹ̀ fẹ́ Ọlọ́run, ó lóye ọdún tó fi ṣe ògbóni. So a máa ń béèrè question lọ́wọ́ wọn. Ṣé understand? So tó bá mo ti rí aláìsàn tán gbé wá sọ́dọ̀ mi
tí pásítọ̀ yẹn tó ní tẹ́ bá ti lọ́wọ́ mi kẹ́jẹ́ kò ń bá mi sọ̀rọ̀ bó dẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ ló fọ̀hún awó fún mi mo pa fóònù mo wá pè dáàdì mi téèyàn bá sọ èdè báyìí wọ́n lòun awo nìyẹn mo nígbà tí mi wá ṣáwó wọ́n ní kí n sọ wípé ọ̀gbẹ̀rì ni mí pé mi ń ṣáwó mo dẹ̀ dá padà ọ̀gbẹ̀rì mi sáà mi ń ṣáwó owó dẹ̀ sọ pé mo ń ṣe ìtúsílẹ̀ oníbò mo ṣe ń ṣe mo lọ́lọ́run ni ṣe get point mi so ọ̀pọ̀lọpọ̀ tó ẹ̀ṣẹ̀ ń jáde lé ni mo fi gbogbo ẹnu sọ àwọn tó jẹ́ ìṣẹ̀ṣe yẹn wọ́n á sọ pé awo tòótọ́ lélẹ́yìí but ọ̀pọ̀lọpọ̀ tó ẹ̀ṣẹ̀ ń ṣe àwọn awo gidi gbogbo àwọn ọmọ yahoo tó ń lọ sọ́dọ̀ wọn yìí wọ́n á sọ fún wọn wípé kíní ní ẹ̀yìn ó ní àtúbọ̀tán but àwọn awo sàkámàjẹ tó mọ̀ pé àwọn ọmọ yẹn ò lọ́la náà bá wọn ra orí kò dẹ̀ sí ẹlẹ́ran á béèrè tó bá yá kò sẹ́ńtà lo páàtì èèyàn tí ò ní padà sun ẹkún tí ò ní padà fi àìsàn ló gbà. nǹkan tá à ń sọ ní ìsìn ni pé ìṣẹ̀ṣe gan fẹ́ẹ́ dájú ẹ̀sìn kìrìsìtẹ́nì ló ń gbà mí tábánikà wò. bẹ́ẹ̀ ni sà ẹjọ́ sà tí wọ́n bá mú nǹkan síbi tí wọ́n bá gbé kíní ẹ̀dùn àrá síbẹ̀ tàbí ògùn kò sẹ́ńtà débẹ̀ ẹgbẹ́ báìbù bẹ̀ wọ́n á gbé báìbù lónà ẹ̀kọ́ jí gbé. wòlíì mọ̀lẹ́yìn tẹ́ ń sọ. ṣé wọ́n máa jí nǹkan church ni. wòlíì mọ̀lẹ́yìn. bẹ́ẹ̀ ni sà ṣe get point mi sà no ṣe ẹ̀ lè rí kí mẹ́ta lọ já iná ilé ògbóni ní shrine ògbóni kan lọ já náà bẹ̀rẹ̀ tán awo center wọn ò ní já church náà máa kí kíní bọ iná wọn torí wọ́n mọ̀ pé kò sí àṣẹ mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ church. àṣẹ ti parẹ́. àwọn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ gan sàkámà jẹ ni ẹni sùúrù wòlíì tó ń yálé obìnrin káàkiri tó ń yálé aláwo káàkiri ẹrù pé àwọn èèyàn ò rí ṣáńgẹ́lì nígbà tó fòdì bẹ́ẹ̀. ṣẹlẹ̀ sáà ni wọ́n mọ gbogbo atrocity tó ń lọ ọ̀hún wo tó ń ṣẹlẹ̀ tí wòlíì bá lòun ní girlfriend kan lé ní more than 1,000 ló ti sọ́kàrí girlfriend ní wòlíì lágbèjà ni girlfriend ní wòlíì lágbèjà nìyẹn ṣẹ́gẹ́dì bọ́ǹtì mi so pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run gbogbo eléyìí tí ó di mi dáná tí wọ́n máa ti kó ìsàsítì lẹ́ẹ̀kan ṣo lọ́dọ̀ àwọn awo pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. àpòlẹ́sìn yẹn lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe. kó lọ dánwò pẹ̀lú ogbó ilẹ̀kẹ̀ tó kó sọ́run yẹn ńgbà tó máa kọ́ pé ogbó nǹkan tó wà lára ìtàn máa kọ́ bàjẹ́ ó wà nínú Ọlọ́run náà sáwó ṣẹlẹ̀ sáà ni I don't fear kó wà nínú ẹgbẹgbẹ̀rún awo pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run kó má ṣe pé fún mi bó ṣe ń ṣe pé fún àwọn wòlíì tó kú. kí ló tì mí Daniel má ṣe pé fún yín. ló tì mí Daniel kó má ṣe pé fún èmi Israel ọmọ Adémọ́lá bó ṣe ń ṣe pé fún àwọn wòlíì tó kú sà kó má dán wò. kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. ó jura wọn lọ ní sa o. ọmọlẹ gba anybody ní Iléṣà kó pé anybody ní Ọ̀ṣun state pé ta ló ń jẹ́ wòlíì náà ló máa yanjú ẹ̀. nǹkan tí màá ṣe rèé. kó pé anybody kó sọ pé ta ló ń jẹ́ wòlíì náà ló máa yanjú ẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ náà Elijah sọ pé bí èmi bá jẹ́ ènìyàn Ọlọ́run jẹ́ kí iná kò tí ọ̀run sọ kalẹ̀ wa kó jọ ìwọ àti àwọn àádọ́ta ẹ̀ ṣé ló tì mí dáná ètò àwọn àádọ́ta ni wòlíì tí ò tó wòlíì àṣà ló ń bèrè pé kílẹ̀ bá wá ṣẹlẹ̀ sáà ni wòlíì àlọ́ gentle ó sọ̀rọ̀ tiẹ̀ ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n á sọ pé wòlíì àlọ́ ló bá ti lágbájá jẹ́ òun ni ò ṣe sọ̀rọ̀ kì í ṣe pé kò láṣẹ ẹni tó ní ẹgbẹgbẹ̀rún èèyàn láṣẹ sà ó ní àṣẹ sà but torí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ tó ń sọ̀pọ̀tì nǹkan tó ń lọ yìí lèmi ṣe jáde mo dẹ̀ fẹ́ wọ̀nẹ̀ torí Olúwa sọ mi pé láìpẹ́ àwọn àgbà wòlíì kan advice ẹ̀ kó jọ kó má dán wò ohun tí mo ṣe jáde nìyẹn mi ò ń ṣe social media tẹ bá wò dáadáa something. Kò sẹ́ni tí ọ̀fẹ́ ẹ̀bù tán ó bú bàbá Ẹ̀sìkáyà náà sọ̀rọ̀ ó bú bàbá Adébóyè ó bú bàbá Mountain of Fire mo rí tó ní bàbá Ẹ̀sìkáyà bàbá Mountain of Fire awò Ìbàdàn bí ẹni tó yọ ó ju ọ̀rọ̀ yẹn ó dẹ̀ lóun ní lọ́ọ̀yà sórí lọ́ọ̀yà yìí ti dàrú ni ṣé kò mọ̀ pé nǹkan tó ń pè ní assault nìyẹn insult nìyẹn that's an assault wípé olùlọ́lú ìbò yẹn ò ní kó kàwé náà tó bá dẹ̀ kàwé ṣé ó ní pé kó gbàgbé ilẹ̀ Yorùbá tó ti kúrò pé wọ́n ń sọ̀rọ̀ ságbàlagbà ni ẹni tó bá sọ̀rọ̀ ságbàlagbà yìí tágbà náà ṣe get point mi sà gbogbo ẹ̀ ló ní bí mo ṣe jẹ́ wòlíì sà kí n sọ pé wòlíì ni mi àwọn tó bá ti ní lórí tó jù mí lọ I can never against them ṣe understand ìbọ̀wọ̀ fagbà ló mú káyé ogun náà ṣe understand tó bá jẹ́ àgbàlagbà ohun tí mo fi lè rí ẹ fi ni pé tó bá lérí ogun mọ́ mi I will face you tó bá lérí agbára kan mọ́ mi I will face you Ọlọ́run tí mò ń sìn ó pè mí ó dẹ̀ dá mi lójú sà ó dá mi lójú mi ní sọ́kó má rí bẹ́ẹ̀ sà ṣe get the point mi sà so pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run adé amú eléyà ṣépè fún amú eléyà bu á sọ̀rọ̀ ẹ̀yin wèrè apá àwọn Christian wèrè Jésù yín òun sọ̀rọ̀ sí Jésù tó bá dẹ̀ yẹ pé awo ni awo defend awo ni. kó lọ ṣépè fún ànábì. Muslim you cannot talk against their God they fight for their God àwa Christian máa ń lajú lẹ̀ wípé Ọlọ́run wa máa jà fún wa. You understand? But Muslim if you against ànábì sàlálẹ̀ ẹ̀wẹ̀lẹ̀ àṣàbánà ṣe ń pè tó bá ti against ànábì wọn they will fight you they will look for you ara wọn gan sọ̀rọ̀ against ànábì wọn sọ lókúta pa
ọmọ Christian tó sọ̀rọ̀ lórí social media lórí group class wípé this group is not for Muslim, it's for group. Wọ́n sọ lókúta pa. So ìwọ tó wá dúró tó wá ń sọ̀rọ̀ against Jésù Kristi. Ó pọ̀ láàánú. Bọ̀ lọ bẹ́ẹ̀ lọ́wọ́ babaláku bàbá ẹ̀ tó jẹ́ Hẹ́rọ́dù bí ìdíṣe jẹ́. Lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn babaláku bàbá ẹ̀ kan tẹ́ padà lọ ṣe yunifásitì ọdún 7. Wọ́n gbúrò ẹ̀ ń sìn tó rò ti ní change lọ́wọ́. Talk against all man of God. Ẹ o tún bọ̀ Nàìjíríà wọ́n rí ẹ o, wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Ìyàwó àtọmọ ẹni kò má kó bá. Àtọjọ́ iwájú ẹ̀. Àwọn méjì náà lọ́jọ́ iwájú ẹ̀. Ìyàwó àtọmọ náà lọ́jọ́ iwájú ènìyàn. Òun téèyàn ṣiṣẹ́ fún ní ẹ̀sà. Tí destiny èèyàn tí àyànmọ́ èèyàn fi ní parun. Ṣé ẹ sàn? Àwọn bàbá ti ṣẹ̀ wọn kò sì sí mọ́ àwọn ọmọ ń ru àìṣe déédéé wọn. Àwọn bàbá á jẹ èso àjàrà ní aginjù eyín kan àwọn ọmọ. Ó ní èmi ní Ọlọ́run ọmọ wọn ò bẹ̀ ṣe bàbá wò láti orí ọmọ láti orí ìran kìíní dé ìran kẹrin. Gbogbo ohun tó ń ṣe àwọn ọmọ ẹ̀ máa gbà náà ọ́. Ìyẹn ló ti mi dání. Oṣù ọ̀sà àti gbogbo àwọn tó ń jọ ṣe fàájà tó jọ ń dá owó ìbànújẹ́ láti fi gbógun ti ìránṣẹ́ Ọlọ́run. Àti gbogbo àwọn tó ń wọ yúnífọ̀mù fàájà yẹn sà. Ọkọ tó ní yúnífọ̀mù. Wọ́n ní yúnífọ̀mù, wọ́n ní vẹ́ẹ̀sì kan tó ń ṣe fàájà síbi àyànmọ́ wọn ti já already. Torí táwọn èèyàn wọn ò bá já òní pé orúkọ ẹ lórúkọ burúkú pé fàájà. Kí ló ń fàájà? Gúùpù yẹn àyànmọ́ mélòó lẹ ti gbé dìde, àwọn mélòó lẹ ti raise, ilé mélòó ni àtijẹ́ le fún wọn tẹ́ ti lọ supply wọn tẹ́ ti lọ invest fún wọn. Àwọn arúgbó wa ń kú Nàìjíríà, àwọn kan wà lábẹ́ bíríjì tó ń sùn tán ní lọ ẹ lọ fa àyànmọ́ àwọn yẹn já kúrò lọ́wọ́ ìgbèkùn ìpọ́njú. Ìránṣẹ́ Ọlọ́run tó ti gòkè ló fẹ́ fàjà. Orí àwọn tí alọ́ ti gbé dìde abíyẹ́ tó bá falulẹ̀ ó dẹ̀ lè falulẹ̀. So ohun tó yà mí lẹ́nu pé tí Sátánì bá dúró lé ní ó máa lọ́mọ ẹ̀yìn. Tí Sátánì bá dúró lé ní. Lọ́mọ ẹ̀yìn. Bẹ́ẹ̀ nìkan dé sí junction ilé mi tó sọ pé bàbá òtún á lè á lọ́mọ ẹ̀yìn. Aláwọn tó máa èṣù máa lọ́mọ ẹ̀yìn tiẹ̀. So gba àwọn tó ń ṣe fàájà yẹn àjàjà yín obìnrin tẹ̀ wá ń bẹ̀ ẹ̀dẹ̀ fẹ́ bímọ ológo ẹ̀dẹ̀ ń gbógun ti ọmọ ológo. Ẹ wá wo àkórí program àlọ́ tó máa ń ṣe Adámimógo. Sẹ̀yìn tẹ wá ń gbógun tì ẹ mọ̀ pé program yẹn lẹ̀ ń gbógun tì ayé ẹ̀ lẹ̀ ń gbógun tì iṣẹ́ olú alọ́wọ́ ẹ̀ lẹ̀ ń gbógun tì ọmọ yín ẹlòmíwá Ọlọ́run á pè sínú ìyà nínú iṣẹ́ Ọlọ́run á pè sínú iṣẹ́ bọ̀ tí ìyà ló wá jẹ. Ọlọ́run máa pè sínú iṣẹ́ Ọlọ́run á pè sínú iṣẹ́ ìyà ló wá jẹ irú ogun tẹ́ gbé ti alọ́ yìí wọ́n á gbé ti ọmọ tí yín ní ìlọ́po ẹ ní síbẹ̀ tàbí kẹ́yìn náà wà ń bẹ̀ kẹ́ ti di arúgbó ara kí a máa jẹyà yẹn. Ó tẹ̀mí support kan wọ́n náà bọ́n ṣe máa tẹ́kì àyà yẹn ẹ̀gbọ́n ìyàwó àbúrò ìyàwó kan sọ fún pé wọ́n ti rí àwọn aneurysm tí obìnrin yẹn fi farapamọ́ bó ṣe farapamọ́. Màmá lè ní ọ̀rẹ́ wòlíì ní mísà màmá lè ní ẹni tó jẹ́ pé màmá máa ń fi ọ̀rọ̀ lọ̀ tó fi sọ pé tí màmá bá ti mọ kí ni a sọ fẹ́ ni wọ́n dẹ̀ ní kó máa sọ fẹ́ ni kì í ṣe ogbó ọ̀tá ni Ọlọ́run máa pa. Kí ló ní tó sọ pé kán gbé Jésù sá ṣẹlẹsàn ó ní kán gbé ó ní bí ó ti sọ pé áńgẹ́lì ló wá kọ sí Joseph pé gbé ọmọ ọwọ́ náà sá lórí gbogbo àwọn tó ń wá ẹ̀mí ẹ̀ ńgbà tó yá ó ní kán dá ọmọ ọwọ́ náà padà nítorí gbogbo àwọn tó ń wá ẹ̀mí ẹ̀ ti kú tán. Ṣẹgẹ́rì bọ́ǹtì mi tán bá lè gbé Jésù Kristi sá tí wọ́n wá gbẹnu sókè pé ṣèbó lọ́lọ́run ó yẹ kó farahàn tán bá ta lọ́fà where will you be? Rótìmí Daniel tó ń sọ̀rọ̀ yìí mo tún padà sórí ẹ̀ ṣé wọ́n rí fámìlì ẹ̀ kankan tó wà lórí àìsàn ní gbogbo fámìlì ẹ̀ tó dẹ̀ fi ìbànújẹ́ ìlẹ̀kẹ̀ tó so mọ́rùn odò tó so mọ́rùn odò àtijọ́ mo tún nǹkan tán pè lódò owó ni ohun tó bá rí lójú àlá wàá tú dànù ìfàsẹ́yìn lódò owó jẹ́ náà ìwọ wá fi ń ṣe ẹ̀ṣọ́ ń tẹ̀ pé àwọn bàbá wa who are your fathers ṣòdò owó ìṣẹ́ ń lò nílò ìbò tó wà ṣe bára nǹkan tán kó lọ ńgbà tán kó alẹ́rú tán lọ ń lò lọ́run ni ṣé owó tí wọ́n tán ná lọ́run ni. The Bible says my people perish because they lack knowledge mi ìmọ̀ reason ọ̀pọ̀ wa lọ ń pàdé Facebook kan ṣe pé kíní kan ní tó ti ń rí owó lórí social media kò sí oye téèyàn ní sà tí èṣù ò lè gbà ń ṣẹ́jú kan. Ẹni ńlá kan sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní àgbàná wọnú owó wọn ajẹjẹjẹ ó látún jáde ni àgbàná wá fi ilẹ̀ kò wọnú owó ẹ̀ wọnú ayé ẹ̀. So ohun tó rò pé o nílò ní tó ń fèsì ìránṣẹ́ Ọlọ́run àánú ẹ̀ ṣe mí nígbà tí ìyá ẹ̀ bá máa dé you be know you have to be found. Ohun tí a lọ ṣe is capital right me Israel Adémọ́lá báwọn kan ṣe bá mi jẹ́ olóògùn ní kíníkan ní if I get hold of you mo ti sọ fáwọn ọmọ mi if I get hold of you with good recording àrùn ẹlẹ́wọ̀n torí wàá mú mi lọ rí babaláwo yẹn wàá mú mi lọ rí àfàì wàá mú mi tí mo ṣe sí. Tó ń bá yín ṣoògùn. Ẹni tó ń bá mi ṣe yẹn kò dẹ̀ tí ì sí babaláwo kan lábẹ́ òrùn yìí mi sọ wípé ní Nàìjíríà nìkan sà lábẹ́ òrùn tó lè sọ pé Ọlọ́run ni mo fi dúró kò sí babaláwo yẹn kò sí àfà kan kò sí ẹni tó lè ṣògo lé mi lórí pé yes èmi ló mọ̀ bẹ̀rẹ̀ èmi ló train ẹ òun ni mo ti sọ fún yẹn
bàbá mi inú Olúwa ni òun ló train mi láti ilẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ̀ mo dàgbà sí ó ti jẹ́ bàbá tó bí mi ó ti jẹ́ bàbá tó bí mi ṣe get point mi sà so mo lè má dárúkọ yẹn bí ara àwọn wòlíì àgbà ni so mo fi Ọlọ́run bẹ̀ wá àwa tá ìṣẹ̀fẹ́ máa join wọn ẹ má bá wọn share iṣẹ́ àkóyá o ẹni tó bá lógo náà ń dojú kọ ẹni tó bá lógo lógún ń dojú kọ wòlíì àlọ season ni ó máa tó lọ season lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó máa tó lọ ìgbà kan tí ní ti sọ títóbi àbí Lóńdó lákùrẹ́ ṣe understand pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo sọ fún àwọn èèyàn mi mo ní ẹjá pray fún Olúwa ní àkóbá ní kinní yẹn bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ and we pray for you àjọ jókòó sọ̀rọ̀ bí eléyìí mi ìrírí mi ìmọ̀ rí ṣe understand but ìmílẹ̀ tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ Ọlọ́run sọ mi pé àkóbá ni and we pray for him kódà a ṣe marathon ìmọ̀ àtàwọn member over 20 something members lájọ ṣe marathon. because of sọ títóbi rẹ̀ bẹ́ẹ̀ ni sà mi ò rí mi ìmọ̀ rí mi rẹ̀ ní nọ́mbà ẹ̀ and I don't need anything from him nothing. But bó ṣe yẹ kí ìrere máa ṣe nìyẹn bó ṣe yẹ kí church máa ṣe nìyẹn ìgbà tó gun Sulaimon pọ̀ mo tún organize àwọn èèyàn àtúnṣe fasting and prayer fún wọn. Pastor Sulaimon. bẹ́ẹ̀ ni sà nígbà tó ń kárí oríṣiríṣi wọn gbà yẹn I've never seen him before I've never Òṣogbo mo ti rí wọn one on one pẹ̀lú ọ̀fẹ́ lọ mo dúró sọ́dọ̀ administration wọn ni àjọ ní contact ara ní ìwáyàn. Pastor Suleiman. bẹ́ẹ̀ ni Apostle John Sulaimon. so oríṣiríṣi tó ń sọ nípa man of God ṣé kò wá sí man of God kankan tó dáa ni. Amílẹ̀ àbàjẹ́ ẹ lọ sí other country tẹ́ bá rí bàbá yẹn kí lẹ sọ pé Nàìjíríà máa ń ṣe. Nàìjíríà òkú náà fi ń celebrate yẹn. ẹ ní bàbá Wọlé Ṣóyínká. bàbá Wọlé Ṣóyínká pẹ̀lú ògbó idán tó ń lò Ọlọ́run dẹ́ ń lò láti sọ àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ fún Nàìjíríà ayé ò celebrate ẹ̀ ayé ò mọ̀ tó bá kú sí ni máa gbé flag ìbànújẹ́ lọ́bẹ̀ láti lọ celebrate ẹ̀. ẹni tó ṣe national flag Nàìjíríà tó kọ national anthem Nàìjíríà àti ẹni tó ṣe flag ó wà ń bàdàn ṣó gbádùn ayé ẹ̀ ṣàrántí ẹ̀ Nàìjíríà gbogbo àwọn fàájà yẹn wọn rántí irú ẹ̀ nìyẹn o àwọn tó jẹ́ pé ó jẹ́ kí Nàìjíríà dá tán jà fún Nàìjíríà they don't remember those people àwọn tó dìde tán tún ran ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀mọ́ lọ́wọ́ lẹ́ ń gbógun tì alọ́tẹ̀ ẹ̀ sọ yìí wọn ló ṣàgbèrè kan 10 years kẹ́ni yẹn jáde náà ẹ rí nǹkan kan sọ sí pé ó ṣoògùn ó rí nǹkan mọ́lẹ̀ àwọn tó rí nǹkan mọ́lẹ̀ nǹkan number 2 ẹgbẹ́ yín pásítọ̀ tẹ́ ẹ rí nǹkan mọ́lẹ̀ oògùn kan kọjá kádàrá bá ṣe láàrí ló máa rí àyànmọ́ ògbóògùn gbogbo ohun tẹ́ ṣe fún ẹ tán bá rí mọ́ chọ́ọ̀chì ìgbà díẹ̀ ni wọ́n bọ̀ wá rí ọmọ tiẹ̀ náà mọ́lẹ̀ kò sí owó ohun tán ṣe fún ẹ tí ò ní repercussion ó ní repercussion sà àwẹ̀ táwọn náà ń gbà yìí táwọn jẹ́ pé àwẹ̀ àtàdúrà là ń mọ̀ sí bó bá gbà àwẹ̀ dé level kan tí ó yẹ kó gbàdé mo ti gba àwẹ̀ rí tí mo tọ́ ẹ̀jẹ̀ sà. bó ló ṣe ṣẹlẹ̀. bíríbírí ni ó yẹ kí n máa mú mi dédé mo rẹ̀ tọ́ ẹ̀jẹ̀ ìyá mi Ọlọ́run ẹ̀ ṣe nọ́ọ̀sì ni ó sáwá ó tẹ̀kẹ́ àmì ó fún mi lómi mú léraléra ó rọ̀ṣẹ̀ fún mi kì í ṣe kó fa mi sí mi lára o ó kàn fún mi torí mi fẹ́ break àwẹ̀ yẹn Ọlọ́run dẹ̀ sọ mi pé kí n yí gbogbo ìlú bíi 7 ká pẹ̀lú ẹsẹ̀ after tí n bá ṣe fasting and prayer. àwọn ìlú wo lẹ wá yí. ìlú 7 bẹ́ẹ̀ ni sà. àwọn ìlú wo lẹ yí. ìlú tóbi. ẹ fi yẹn lẹ̀. ẹ yí ìlú 7 ká. lágbára Ọlọ́run. bó lẹ ṣe. pẹ̀lú ẹsẹ̀ mi wọ mọ́tò sà lọ́jọ́ tí àwẹ̀ mi pé lọ́jọ́ tó pé 38 days. àwẹ̀ mélòó lẹ fẹ́ gbàgbà yẹn. 40 days. bíríbírí tó yẹ pé omi nìkan. ẹ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ nǹkan kan. omi nìkan lẹ́kan mú. àtọyìn bẹ́ẹ̀ ni sà. torí pé kí ẹ mọ̀ bá ní problem àìsàn dẹ̀ ní nígbà tẹ́ bá gbàdúrà nígbà tẹ́ bá gbàwẹ̀ tán. ẹni tó bá gba bíríbírí tí ò bá ti mú mi tó bá ti pé 21 days kó tó pé 21 days àkú. àwọn kan láwọn máa ń ṣe báwọn ìmú mi. láì mú mi ó lè dúró láì mú mi fún ọjọ́ 7 tó bá ti ń lọ síbi 10 pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run gbogbo intestine ló máa ní problem ohun tó bá yí àwọn bàbá wa kan jẹ́ nìyẹn níṣẹ́ ìṣẹ́ wọ́n gbà àwẹ̀ bọ̀ wọ́n fọ́pọ́ lọ sí. kan rànjúlẹ̀ lóòrùn kan máa gbàdúrà ojú ẹ̀ máa padà ní problem lọ́jọ́ ọ̀la. ó máa padà ní problem lọ́jọ́ ọ̀la. kì í ṣe iṣẹ́ èṣù àwọn nǹkan kan wà tó yẹ pé kì í ṣe iṣẹ́ èṣù tó bá ti jẹun take ara ẹ̀ jẹ nǹkan tó dáa kì í ṣe pé tó gba bíríbírí tó ń wá fi gàrí break ẹ̀ náà ṣùgbọ́n jẹun tó dáa tọ́jú ara ẹ̀ ohun tó yẹ kó jẹ ní dókítọ̀ má sọ pé Olúwa máa wò ẹ́ sàn ní dókítọ̀ tó gbúdọ̀ máa ṣe test fún ẹ tó gbúdọ̀ máa ṣàlàyé nǹkan tó gbúdọ̀ jẹ nǹkan tó gbúdọ̀ jẹ ẹlòmíì á jẹ ráìsì láàárọ̀ á jẹ lọ́sàn á jẹ lálẹ́ orí nǹkan gidi jẹ rárá o gbogbo ìyẹn ọ̀tọ̀ tún ní level yẹn nínú iṣẹ́ ìránṣẹ́. nínú iṣẹ́ ìránṣẹ́. so nínú. ẹ jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́ pín sí ẹ̀ka. iṣẹ́ ìránṣẹ́ gùn nǹkan tá a lè ṣe tán ni. ṣé ẹ lè ní gbogbo ẹ̀bùn. nǹkan tá a lè ṣe tán ni èèyàn ò dẹ̀ lè mọ̀ tán. ṣé ẹ lè ní gbogbo ẹ̀bùn. ṣé èèyàn lè ní gbogbo ẹ̀bùn. ó possible kéèyàn ní. tí ó jẹ́ ajínrere. ó possible kéèyàn ní gbogbo ẹ̀bùn. tí ó jẹ́ wòlíì. bẹ́ẹ̀ni. tí ó jẹ́ olùṣọ́ àgùntàn. tí ó jẹ́. ó possible tó bá ti di level yẹn ó ti di apostle. ṣe get the point mi. ó possible ṣùgbọ́n síbẹ̀ ìkan ló máa farahàn jù. Kábíyèsí. síbẹ̀ ìkan ló máa farahàn jù ìkan gbọ́dọ̀ pàkan lára
I'm a drama minister èmi ló ṣe fíìmù ẹbọ òru ọwọ́ ogun mi ò jẹ̀bi àwọn fíìmù yẹn dẹ̀ lọ ń gbà yẹn pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ó ti pẹ́ náà tí mo ti ṣe o mo dẹ̀ ṣe láwọn kan sí studio tí mi ti ṣe tálà jẹ́ nínú ìyá mi àti ìyá ọkọ mi ṣùgbọ́n iṣẹ́ wòlíì iṣẹ́ ìrere ó gba ìyẹn lọ́wọ́ mi díẹ̀ but I will still go back into it that's my destiny pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. nǹkan tẹ́ ń sọ ni wípé èèyàn lè ní gbogbo ẹ̀bùn. èèyàn lè ní gbogbo ẹ̀bùn. sálẹ̀ tó ní gbogbo ẹ̀bùn Nàìjíríà. tó jẹ́ wípé kì í ṣe pé lórí rédíò tí ó dẹ̀ jókòó sórí òkè torí ìwàásù yìí rere láti ojúlé lójúlé ni o. mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan lọ́jọ́ tá a kọ́kọ́ pàdé mo dárúkọ àwọn wòlíì kan lẹ́ẹ̀mọ́ wọn àwọn wòlíì kan wà tí wọ́n ṣe wòlíì social media tọ́lọ́ ń di ẹ̀ sọ fún pé kán má dúró sórí social media kán má pariwo ara lórí social media ṣùgbọ́n àṣẹ wà agbára wà ẹ̀bùn wà kẹ́ tó dé náà tí wọ́n máa sọ ohun tẹ́ bá wà náà tí wọ́n máa sọ ayé yín fún yín wòlíì wà sá tó dẹ̀ ní gbogbo ẹ̀bùn tọ́lọ́ ń fún lórí ọ̀fẹ́. wọ́n wàásù káàkiri gbogbo ojúlé lójúlé. tẹ́ bá ti wàásù tẹ́ bá ti ṣèṣọ́jú bẹ́ẹ̀ wọ́n á lè padà jókòó sọ́nà kan. now wòlíì wá pé sí oríṣiríṣi ọ̀nà wòlíì ọ̀rọ̀ wà ṣẹlẹsàn wòlíì ìmọ̀ wà wòlíì aríran wà ṣẹgẹ́tì pọ́ǹtì mi wòlíì aláṣẹ wà ṣẹgẹ́tì pọ́ǹtì mi so ìgbà míì wà téèyàn bá ti ní gbogbo ẹ̀ jù àwọn tó ní gbogbo ẹ̀ wọ́n ń sábà pẹ́ láyé gbogbo ẹ̀bùn yẹn ni bàbá apọ́stù Ayọ̀délé Babalọ́lá ní. àpẹẹrẹ fi pè wọ́n lápọ́stù. kò sóníṣọjí wọn nígbà tiwọn mi ò tí ì sí láyé ńgbà yẹn bọ̀ mo bá a lẹ́nu bàbá mi tán sọ àti ìyá mi torí apọ́stù Ayọ̀délé Babalọ́lá ló ń gbàdúrà fún ìyá mi. láyé ìgbà náà. láyé ìgbà yẹn ìyá mi náà mú àbá apọ́stù ní wòlíì wọn tí wọ́n bá fẹ́ lọ rajà àwọn ló máa bá wọn pray àwọn ló máa bá wọn sọ wọ́n ṣe rìn òun bàbá Ayọ̀délé Babalọ́lá ló dẹ̀ sọ wọn pé wòlíì ò ní tán ní rẹ̀ so gbogbo ọmọ tí ìyá yẹn bí wòlíì ní gbogbo bàbá ti sọ títí kan ìyá mi bàbá Ayọ̀délé Babalọ́lá ló sọ fún ìyá mi pé wòlíì ò ní tán ní rẹ̀ gbogbo ọmọ tí ìyá yẹn dẹ̀ bí wòlíì ni wọn ìyá mi nìkan ni ò ní church gbogbo àwọn ọmọ ìyá mi at least bíi 4 nínú wa la wà ní orí ọ̀tà pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run at least àwa ọkùnrin 2 a ní church tiwa wọn kálukú ní tiẹ̀ àwọn obìnrin tó fẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà wọ́n wà nínú wọn pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run títí di àsìkò yìí ọ̀rọ̀ tí àwọn yẹn sọ ni àwọn tó dẹ̀ kọlu Babalọ́lá náà ń gbà yẹn àgbúrò wọn mọ́. ó kà wọ́n ká kọlu Babalọ́lá lágbára Ọlọ́run kò síbi tí ṣe ò sí ó ti wà tipẹ́tipẹ́ lórí sọ pé bí o ti wà láyé tí kò ṣe ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà ayé àìnípẹ̀kun àmín so tèmi ní pé mo ṣe prógráàmù kan wípé káwọn èèyàn má kọlu ìránṣẹ́ Ọlọ́run anybody tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run sá fún àwọn 3 yẹn babaláwo àáfàá wòlíì sá fún wọn má bá wọn jà wọ́n bá ṣe fà wọ́n lé Ọlọ́run lọ́wọ́ wọ́n á sọ fún ẹ pé Olúwa òótọ́ ni mo ṣẹ̀ ṣùgbọ́n gbẹ̀san mi lára ẹ̀ Ọlọ́run á gbẹ̀san ṣùgbọ́n gbẹ̀san mi lára ẹ̀ bẹ́ẹ̀ ni sà Ọlọ́run á gbẹ̀san ṣùgbọ́n gbẹ̀san mi lára Ọlọ́run bẹ́ẹ̀ ni sà òótọ́ ló ń ṣe á gbẹ̀san sà ìpè ojú pé lọ ṣùgbọ́n májẹ̀mú gbé májẹ̀mú mi májẹ̀mú ju májẹ̀mú lọ sọ Ọlọ́run kó ràn wá lọ́wọ́. ẹni tí májẹ̀mú Ọlọ́run ń bẹ lórí rẹ̀ má tara rẹ̀ ṣẹ. bẹ́ẹ̀ ni sà kò ṣe gbógun ti kò ṣe dìtẹ̀ mọ́ kò ṣe sọ̀rọ̀ òdì sí kò dẹ̀ ṣe fẹ̀nú ẹ̀ gan pé ẹni tó rù májẹ̀mú Ọlọ́run má tara rẹ̀ ṣẹ o. so ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu bàbá Olúwa lọ yẹn wọ́n rù tán ni. tá lọ ò bá rù májẹ̀mú Ọlọ́run oògùn ò lè gbé nǹkan tó wà ń bẹ̀ yẹn kalẹ̀. ṣe mo yọ ọdún tó lò lórí òkè ẹ̀dẹ́ lórí òkè Rio ní bàbá Olúwa lọ. bóyá ṣe tán ó sọra ìdí alágbàro bẹ́ẹ̀ ló ń tẹ̀kẹ́ orí òkè yẹn níbo làwọn fàájà wèrè yìí wà ń gbà ìtẹ́sẹ̀ wọn gbógun tì. the man suffer a lot now ọ̀run ló gbé dìde kì í ṣe yẹn náà ọ̀run ló gbé dìde mo fọwọ́ Ọlọ́run sọ ìyà fún kò sí àbára ọkùnrin tá lè sọ pé òun ló bá ṣe. aláwọ̀ ẹ̀ nínú àwọn méjì ẹ̀ kò jáde. ṣé CAC ni bàbá Olúwa lọ. CAC ni. ṣùgbọ́n tá a bá wò ó ṣé Christ Apostolic wọn kọ Christ Apostolic Church síbẹ̀. wọ́n sọ fún mi lẹ́ẹ̀kan pé àṣẹ bẹ́ẹ̀ súnmọ́ra I don't know much about him but n tọ́lọ́run sọ fún mi kémi tó lè invite yẹn wá sórí ọ̀tá mi ṣe understand kí n tó lè invite yẹn wá sọ́dọ̀ mi Ọlọ́run bá mi sọ̀rọ̀ nípa ẹ̀ I don't invite people because of fame èmi invite wọn wáyé pé ẹni ní májẹ̀mú kan kó lò lórí àwọn mẹ́mbà mi ni at times when I invite man of God orí social media la wà máa sọ wọn pé don't raise money ṣe understand èmi náà dẹ̀ ti lọ sáwọn ibì kan tá a sọ pé má raise owó ṣàṣìṣe ìránṣẹ́ tiẹ̀ ṣe get the point mi so pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lè gbọ́ kan sọ pé lágbà tó ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ sẹ́gbọ́ kan sọ pé lu jìbìtì rí pípò parọ́ gbowó ṣe ẹgbẹ́ kan sọ pé ó ní girlfriend kan bì kan gbogbo ìsọkúsọ tó ń sọ ẹ jẹ́ ká máa sọ. gbọ́ngbọ́n ni àwọn yẹn ti wá rí ìsọkúsọ tó ń sọ gan. pa according to nǹkan tí mo gbọ́ wọ́n lẹ́ni tó kó lẹ́yìn ẹ̀
ó ti rẹ́ni lọ sílùú òyìnbó rí, ó ti rán káàkiri rí, tó kò lẹ́yìn ẹ̀ lálọ́ òun náà ló mo ti rẹ́ni tó kò lẹ́yìn mi rí tó fẹ́ fà mí lulẹ̀ tó lọ ń parọ́ mọ́ mi náà tó ní mo bá ọmọ kan ralẹ̀, ọmọ tí mi bá ralẹ̀ tí mi bá òótọ́ ọmọ yẹn lòun fẹ́ ralẹ̀, ọmọ sọ fún mi mo dẹ̀ lọ mo mú dání àjọ lọ ná ilẹ̀ ṣẹlẹ̀ sáà bọ̀ tí ilẹ̀ ń wá súnmọ́ tòsí orí òkè mi mo wá ní rárá anything can happen, wọ́n lè sọ pé ara lẹ̀ mi ni mo ti fún pé bóyá mo ti náwó ẹ̀ jẹ́ kí ilẹ̀ wà ń bò mí tá a bá délé ṣà máa bá ẹ̀ gẹ́ẹ̀tì lè gbà tí mo dẹ̀ délé ṣà ó lóun ti kó fún ó ní boyfriend ó ti bá òun ralẹ̀ mo dẹ̀ lókè later ni mo ṣe mọ̀ pé ẹ̀gbẹ́ ẹ̀ ló bá ralẹ̀ ẹ̀gbẹ́ ọmọ ìyá ẹ̀ but evangelist mi yẹn ò mọ̀ wípé ẹ̀gbẹ́ ọmọ ìyá ẹ̀ ló bá ralẹ̀ nígbà tọ́mọ yẹn wá padà ní problem ó wá lọ sọ fáwọn family ẹ̀ wípé mo mọ̀ọ́mọ̀ rán lọ outside Nigeria kí n lè gba property ẹ̀ tó wà lọ́wọ́ mi láì ṣe pé mo ní property ẹ̀ kankan lọ́wọ́ Ọlọ́run lè rí mi ṣe get the point mi so irú ìyẹn tó ń bà mí jẹ́ ohun tó ṣẹlẹ̀ sórí alọ́nà nìyẹn ẹni tó ń jọ ṣe wọléwọ̀de tó rí mọ̀ pé atrocity wà lọ́wọ́ ẹ̀ tó wá fáyà ẹ̀ tí ò fún program tí ò mú mọ́ ẹni ẹ̀ ló wá ń jáde ń sìn bí àgékù ejò tó ń ṣòro bí agbọ́n ni. ṣé lóòótọ́ wà ní bàbá Olúalẹ́ ti bímọ síbì kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ ìyàwó kan rí. mo sọ fún yín wípé mi ò mọ much nípa wọn but I don't think that story is true. ṣe understand torí wọn àti obìnrin jọ ṣe wedding ìyá dẹ̀ sọ pé wọ́n jọ ṣe wedding ìyá ló bí wọn ẹjọ́ nígbà tí wọ́n bímọ ọkùnrin mẹ́ta fún yẹn ẹjọ́ nítorí kéèyàn tó ń wá káàkiri. torí nǹkan tó yẹ kí n máa sọ bẹ́ẹ̀ ni wípé irú tó bá jẹ́ pé bàbá Olúalọ́ lóòótọ́ ni bàbá Olúalọ́ níyàwó mi sì kọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ni. tell me bá bímọ fún un. ẹja béèrè reason tó fi jẹ́ ẹ̀ṣẹ̀ ẹja béèrè reason tó fi ní sí kọ̀rọ̀ ó kù òun àti Ọlọ́run. kí ló ti mi dànù kó fi ìgbésí ayé ìbúra àtàwọn tó ń tẹ̀lé tó bá jẹ́ iye nìkan ṣe ló bá sùn láti ìgbà tó ti délé ayé kó gbọ́ ẹ wọ mi lójú ẹ̀. ṣẹlẹ̀ kó má fi Bible àti Kùránì búra o. ogun mọ́lẹ̀ wọ́n lọ búra nídìí mọ́lẹ̀ òkú ilẹ̀ kálẹ̀. bẹ́ẹ̀ ni sà àwọn tó ń support ẹ̀ yẹn láti ìgbà tó ti wà mẹ́ẹ̀ tó yà wọn Nàìjíríà tó bá ní girlfriend kí ló ṣẹlẹ̀ sà ẹ gbàgbé bó ṣe ń lọ sà bẹ́ẹ̀ ni sọ pé ẹni rere kan ò sí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo lè fọwọ́ Ọlọ́run sọ̀yà láti ìgbà tí tèmi ti ṣẹlẹ̀ sí mi èmi àti àwọn mi ni kò sóbìnrin kan tó lè náwó àbùkù sí mi láti gbà yẹn kò sí kò dẹ̀ ní símẹ́ntì ti bíbọ̀ Jésù Olúwa lágbára Ọlọ́run ẹ̀wọ̀n mi ò kú kò ṣàìsàn èmi náà dẹ̀ tó wá ṣọ́ra mi mọ̀ pé ìgbéraga ló ṣe mí gbà yẹn and I never ní ìfipamọ́ mo jẹ́ kí gbogbo ayé mọ ohun tí mo là kọjá. bẹ́ẹ̀ni gbogbo àwọn èèyàn tó ń kọ́mẹ̀ntì ń sọ̀rọ̀ nípa yín. gbogbo mẹ́mbà mi ló mọ nǹkan tí mo là kọjá I don't hide it I don't hide it you understand so ẹ jọ lẹ́ẹ̀kan sí sọ fún bàbá wòlíì Olúalọ́ kó má ever dá àṣìwèrè lóhùn má bàa ṣe ọlọ́gbọ́n. àwọn gan ti sọ pé kẹ́nìbọ̀dì mọ́ jà nítorí àwọn gan. bẹ́ẹ̀ni ẹ tẹ bá gbọ́ kọ́mẹ̀ntì. ẹ wọ́n sọ bẹ́ẹ̀ wípé káwọn mẹ́mbà wọn kọ́ má dìfẹ́ náà kan sọ́lẹ̀ torí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó wá ń jáde lèmi ṣe jáde fún wọn gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń jáde yẹn tẹ̀dẹ̀ ń sọ wípé kí ìránṣẹ́ Ọlọ́run ẹgbẹ́ yín kó produce ìyàwó ẹ̀ tí ẹnìkan tí ì ṣe wòlíì àgbà tí ì ṣe àwọn aláṣẹ CAC ló pé tí ì ṣe line tó wà tí ò mọ̀ bó ṣe ń gbé ìgbésí ayé ẹ̀ láti ilẹ̀ tó kéde pé ẹ jọ ṣé kóòtù ọ̀rọ̀ yóò yé mi sa ẹ̀ṣọ́ sá kí n kéde pè yín ipe bo ni mọ́mì yín wà kí ni mọ́mì yín jẹ sùn ẹ wá ṣàlàyé fún mi kí ni mọ́mì yín jẹ. ṣé kì í ṣe bọ́ọ̀rọ̀ ìṣèlú yẹn sà. bẹ́ẹ̀ni kí ló kan anybody kí ló kan ìyá láyà anybody ṣé mo bó ṣe ń tèkì àìlè láti ọjọ́ yìí ìyá tàdé ń sọ tó ń pariwo yìí ó lòun rọmọ ní ẹ rọwọ́ ìyá lára ọmọ yẹn o lára màmá yẹn ò tọrọ jẹ o ṣe understand èmi náà níyà by God's grace ní ìfìyà mi ṣeré ẹni tó bá ti fi ìyá ẹ̀ even bó tiẹ̀ ní ìyá ẹ̀ lájẹ ṣe get point mi ìyẹn ò ní kò fi ìyà jẹ ṣe get point mi sà so but kí ni reason ó léyìn téèyàn máa ń farapamọ́ fún ó léyìn téèyàn ò ní sọ̀rọ̀ fún bàbá mi wà tó máa di sọ̀rọ̀ fún dáàdì mo fẹ́ travel out lọ́la gbogbo ẹ bá mi ṣe ọmọ mi fẹ́ travel out lọ́la ó lè jẹ́ nǹkan tó ń là kọjá nìyẹn but they will not come out to say it dáadáa pé wọ́n ń pull ìyá wọn down tán bá sọ ohun tán ṣe súnmẹ́yìn tí ọmọ yẹn ṣe súnmẹ́yìn fún ìyá ẹ̀ ẹjọ́ ṣó fẹ́ na ìyá ẹ̀ ni ṣó fẹ́ dá ìyá dọ̀bálẹ̀ ni àdéhùn ìdòwò wá fi ìyàwó níyà ṣẹ̀sìn sọ àṣẹ ilẹ̀ ṣe burúkú ní ìsọ bẹ́ẹ̀ mo kàn ń pull àwọn ọ̀rọ̀ yẹn ni so àwọn wo ló wá sọ pé ẹ jáde pé kinní kan tẹ bá lè fẹ́ tọ́jú ẹ lọ tọ́jú ẹ̀ náà ẹ lọ kówó fún un ṣé mọ́tò nìyà fẹ́ gùn ẹ lọ fún tó lọ alọ́ bá ṣe ṣé ìyàwó olú alọ́ nìkan ìyá yẹn bí ṣe gẹ́sì pọ́ǹtì mi. ẹ sọ̀rọ̀ kan tó múnú mi dùn lẹ́ẹ̀kan ẹni tó bá jẹ́ àwọn oníṣẹ̀ṣe ni ẹni wọn ní tásìrí ara wọn. lágbára Ọlọ́run àwọn pásítọ̀ nìkan náà ló ń sọ no tọ́rọ̀ bá ṣẹlẹ̀ pẹ̀lú àwòsà mo fi gbogbo ẹni sọ ní police station tí wọ́n bá sọ pé oníṣẹ̀ṣe kan ní issue tí ìbá ti ṣe issue kan ká èèyàn mọ́ lọ́wọ́ ẹ̀ ń ráwọn oníṣẹ̀ṣe yòókù tó máa dé ẹ wo máa yìí tán pè ní ta lọ́lọ́run ẹ wò báwọn oníṣẹ̀ṣe ṣe dìde ẹ mélòó náà ti pe pásítọ̀ sí kóòtù bẹ́ẹ̀ tí àwọn Christian ti dìde. láíláí
mo like ọ̀rọ̀ nítorí ẹ̀ lè sọ pé ìṣẹ̀ṣe gẹ́fẹ́ dáa ju àwọn pásọ̀ lọ. ẹ sún mi sà pẹ̀lú orí ìṣẹ̀ṣe tíyàwó ẹ bá ti ṣẹ̀ ó ní nǹkan tán ó ní bó ṣe máa mọ̀ àwọn fámìlì kan wà tó yẹ pé tó bá jọ máa lè ní ó ní wọ́n á jù sómi wọ́n á ṣe gbá wọ́n á ṣàwọ̀ ibi la ti ń pray fún gbẹ. Let me give you one example. Mo ti wà ní ìlú kan ní Ìbàdàn rí tí mo lọ pray fún family kan ní Ìbàdàn. Mo ṣe ń pray fún wọn. Mo dẹ̀ sọ fún ìyàwó ọmọ yín ọkùnrin ọkọ yín kọ́ ló ní. Ìyàwó dẹ̀ jẹ́wọ́ fún mi. Ẹ jọ̀ọ́ ṣé kí n sọ fọ́kọ ni? Ṣé get point mi sà? But tó bá jẹ́ táwọn ìṣẹ̀ṣe nígbà tó máa ti gbọ́ ọmọ yẹn lọ sídìí òrò ọmọ á ti máa ṣàìsàn wọ́n á ti mọ̀ pé àwọn akọ́lá lọmọ ilé. Wọ́n ti máa mọ̀. Bẹ́ẹ̀ ni sà. Ṣé get point mi? So lẹ́ni ẹja fúgbẹ́ lẹ́ wọ́n sọ níbì kan wọ́n kàn dé pààyàn látijọ́ ẹ̀ lérí kán pààyàn bí eléèbọn ṣe ń pààyàn wọ́n á ró òkú ẹ̀ náà. So kí wọ́n bá ró òkú ò ní fẹ́ pẹ́ ni ẹlẹ́ni torí kí wọ́n máa ró òkú ẹ̀ ṣùgbọ́n sì báyìí Jésù ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa ẹni tó bá ti kú ó kú nìyẹn wọ́n sí nìyẹn ẹ sún mi sà kò sí ẹni tá a pa mí o ayé mi ni mo ti máa jà kì í ṣòkú ni. So ìgbádà sọ ní pé ìṣẹ̀ṣe ó sì fẹ́ dáa ju ìṣẹ̀ṣe sì fẹ́ dáa ju Christianity lọ sà wọ́n ń dò yí ara wọn káàkiri láti ìgbà tí mo ti wà nínú ogun tí mo ń là kọjá gbogbo àwọn pásítọ̀ tó sọ pé Olúwa rán mi sí wọn wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ tí wọ́n jẹ́ lórí ọ̀tá lórí ẹyọ kan mọ́nú wọn. Wọ́n yọjú. Bẹ́ẹ̀ ni sà tó bá jẹ́ àwọn àwòrán ibùn tó bá jẹ́ àwọn bí mo ṣe gbọ́ lẹ́nu wípé àwọn ògbóni túgbà ilé ṣùgbọ́n inú àwọn pásítọ̀ yìí oh my God ẹ lè rí mi kí n sọ pé mo join kankan ní pé àjọ wà ń group èmi ní group tèmi tá a jọ ń pè láwọn tó gbà mí gbọ́ tẹ́gbà Ọlọ́run gbọ́ mo rí ẹni tó jù mí lọ lọ́jọ́ orí nu wọn wọ́n wá látẹ̀kọ̀ wọ́n wá láti Ìbàdàn àjọ ṣe prayer oṣù mẹ́ta la máa ń ṣe àbẹ̀rẹ̀ fún iná àti agbára wọn kálukú tó padà sílẹ̀ wọn lè sọ pé mo bọ́ ṣe fún wọn rí wọn lè ní mo fún wọn lágùnmu kan rí no we pray for power and fire ó tán wọn kálukú àdẹ̀ tó gbàdúrà fún ministry ẹ̀. ẹni gbàgbọ́ àwọn pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ń sìn wọn nítumọ̀ síra wọn. ẹ̀wọ̀n lè nítumọ̀ nígbà tí wọ́n máa trọ́sì tó wà lọ́wọ́ wọn náà. tẹ bá dẹ̀ dọ́dọ̀ pásítọ̀ mi tẹ̀sí rò pé yẹ̀sẹ̀ èèyàn tó tọ́ lélẹ̀ nígbà tí wọ́n bá dọ́dọ̀ ẹ̀ ayé àyìn lẹ́nu pásítọ̀ kan tí máa forúkọ bò láṣìírí mo respect ẹ̀ gan mo kàn ríran wípé mo rí aṣọ bí àwọn aṣọ eléégún lọ́rùn ẹ̀ bí àwọn aṣọ ológun yẹn wọ́n á gbéra láti lọ sọ wọ́n dájú dáàdì mo lẹ́wà dáàdì ìran tí mo rí rè o kò dáa bọ̀ ṣẹ́rí ọwọ́ tán náà sí mi láti bọ̀ mí lọ́wọ́ gbẹ́rẹ́ ni mo rí ní gbogbo ọrùn ọwọ́ wọn mo bá dákẹ́ pé mo kàn ní kí n wá wojú yín ní kó tọ́jọ́ mẹ́ta ṣé mo lè sọ̀rọ̀ mọ́ irú àwọn yẹn ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ náà kàn máa sọ̀rọ̀ sáwọn pastors but mo fi gbogbo ẹnu sọ not all people that you call pastor they are pastors ẹlòmíì Ọlọ́run ò pé ebi ló pe ẹlòmíì ogun dìpele ẹlòmíì so ẹ má máa sọ pé gbogbo àwọn tẹ́ bá ti rí yẹn pásítọ̀ ló pe rẹ pásítọ̀ ló pe no ṣáńgẹ́lì náà lẹ pè wá ni ẹran ara náà ni wá bíbélì sọ pé ẹ máa gbàdúrà fún wa you need to pray for us ẹni tó bá rò pé òun ti dúró tán bíbélì gan sọ pé ẹni tó bá rò pé òun dúró kó kíyè sára ìgbà tẹ́mi rò pé mo dúró kóbìnrin ò lè gbé mi ṣubú láyé ìyẹn ṣẹlẹ̀ sí mi mo ń sọ Ọlọ́run ẹni jẹ́ kí ó ṣẹlẹ̀ mo sọ kò sẹ́ni tó lè sọ pé bí àwọn olùdún jìbìtì kò sẹ́ni tó lè sọ pé bí mo bá òun ra lẹ̀gbẹ́ mo lùdún jìbìtì ọ̀bí àwọn bá òun ra mọ́tò mo lùdún jìbìtì kò ṣẹlẹ̀ sà ṣe understand ní ọ̀pọ̀ ọgbà tọ́lọ̀ máa ní kí n ṣe iṣẹ́ wòlíì fún yàn máa ní kó lọ fọwọ́ ara ẹ̀ ra ogun àwọn materials yẹn wá. irú àwọn materials wo. ẹ fi hàn lẹ inú mi ti ẹ̀ dùn wọ́n fi àṣírí ìkọ̀kọ̀ hàn. ọ̀dà ẹ jẹ́ wá béèrè kinní kan inú mi dùn pé ẹ parọ́ àwọn wòlíì kan wọ́n máa fún yàn kàǹkà pé yàn kan yàn lọ lò. bẹ́ẹ̀ni ṣíṣe wòlíì náà ni. aráṣẹ́ wòlíì ni sà. aráṣẹ́ wòlíì ni. wòlíì sọ fún Námánì oníkó lọ wẹ̀ ní odò yẹn ó sì wà up till now. ní ìdè Ṣúlámù. ó sì wà up till now sà. ṣe understand ṣùgbọ́n kí wòlíì ọkùnrin wa máa wẹ̀ wòlíì obìnrin number one thing wòlíì yẹn ti ya wèrè obìnrin náà tó jẹ́ kán wẹ̀hún orí ẹ̀ náà ti dàrú kò sí ibi tó wà nù Bible from Genesis to Revelation pé wòlíì kan sì wẹ̀ ẹnìkan kò sí inú Bible bẹ́ẹ̀ so it's a total sin kí wòlíì kó máa wẹ̀ obìnrin olóbìnrin. ẹ̀ṣẹ̀ ni àgbèrè ló fẹ́ ṣe. kí wòlíì ọkùnrin. kí wòlíì yẹn ṣó lè jẹ́ kán wẹ̀ ìyàwó ṣó lè jẹ́ kẹ́lòmíì wẹ̀ ìyàwó. wọ́n ní ká tó fi ọ̀bẹ gé ọmọ ènìyàn ẹja fi gíra o ṣó lè gbà kan wẹ̀ ìyàwó tòun so ẹni obìnrin látòrí lọ tó ń gbọ́ mi báyìí tó ń rí fídíò yìí tí wọ́n lè kàn máa sí lóun fẹ́ wẹ̀ sọ pé o gbà but ọkọ tiẹ̀ náà máa wẹ̀ ìyàwó tiẹ̀ kẹjọ lọ sódò kẹjọ ṣara yín kankan wàá rí wọn pa sọ pé no.
so iṣẹ́ wòlíì wà. iṣẹ́ wòlíì wà iṣẹ́ wòlíì wà sà ọ wà títí di ọ̀la sà àbá bẹ́ẹ̀ ni ó wà ní bíbélì obìnrin orísun ẹ̀jẹ̀ bíbélì sọ pé ó lọ pé àwọn wòlíì èké ti gba gbogbo nǹkan tó ní tán ṣe get point mi sà àwọn wòlíì èké so wọ́n ti wà á lè eradicate wọn sà tí ò bá sí fake kò lè sọ original láyé àtijọ́ sà mo lè sọ pé bí i 20 years ago kò sí nǹkan tó ń jẹ́ power bank bẹ́ẹ̀ni ṣe understand nísìn power bank tí wà original wà fake ẹ̀ náà ṣe kíni ó wà ṣe understand so nǹkan tí ò bá sí original nísìn bá a ti rí Muslim plus Christian wọ́n ti ń ṣe náà wọ́n ti ń àwọn kan ti dá tiwọn lẹ̀ báyìí tó jẹ́ pé àti Christian àti Muslim náà ṣe. bẹ́ẹ̀ni wọ́n jọ ń ṣe wọ́n ní Chrislam rárá o Chrislam ni. wọ́n ní àwọn Chrislam they dress like Muslim but they sing like praise and worship and they play keyboard. àwọn yẹn náà wà àwọn Muslim kan náà ti lórí òkè. tẹ́lẹ̀ wọ́n ṣe Sunday service wọ́n ti ń ṣe ń sìn. tẹ́lẹ̀ wọ́n ṣe ìṣọ́ òru ṣe wọ́n ti ń ṣe ń sìn. tẹ́lẹ̀ wọ́n kì í gbómi lọ ìṣọ́ òru lọ sórí òkè wọ́n ti ń gbómi lọ ń sìn. torí wọ́n mọ̀ pé nǹkan táwọn yẹn lọ ń wá káàkiri àwọn orí òkè àwọn pastors nìyẹn. ṣe get point mi. so táwọn pé gbogbo ẹ̀ wọnú ara mo ti pray fún Muslim lady Muslim kan rí. mo ríran sí báyìí lolúwa wí ó dẹ̀ lọ nígbà tí ó fi tó ọjọ́ kẹrin ẹnìkan pè mí láti Ìlọrin ó láàfáà lòun ó ní ara àwọn ọmọ lékè òun ní gẹ́ yẹn ó ní nǹkan tó ń ṣe yẹn ó ní lóòótọ́ ni ṣùgbọ́n òun ò rí solution kí ni solution rẹ̀ ó ní kí n jẹ́ kó máa bọ̀ lọ́dọ̀ mi ó dẹ̀ wá ṣe dàárọ̀ èmi ìráàfáà yẹn rí gbogbo product ìwé mi àti fíìmù mi mo kó fún bó ṣe yẹ kó rí nìyẹn òun ò lè ṣe understand ó ti lọ síbi tó ti lè ṣe irú ọmọ yẹn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ against Christian irú àfáàyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ against Christian pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mo ti rí ọmọ ẹni tó ní ilé kéwú tí ọmọ yẹn ya wèrè tọ́lẹ̀ gbé wá sí grand yìí tọ́lọ́run dẹ̀ lò mí fún láti wòsàn bẹ́ẹ̀ ni sà and mi sọ pé ẹ̀ dandan gbọ́dọ̀ fàyẹ̀ Jésù gbọ́dọ̀ di Christian náà bóyá irú èèyàn bẹ́ẹ̀ bóyá wọn máa ń ṣòdì sí Christian Ọlọ́run mọ̀ jẹ́ kí irú situation ẹ̀ ṣẹlẹ̀ kó lè mọ̀ pé ibi gbogbo lòún wà tẹ bá rí ẹni àfà alájì tó ń speak against the Christian ó ti ya wèrè bẹ́ẹ̀ ni gbogbo ẹni mo fi sọ tẹ bá rí pastor prophet tó ń sọ̀rọ̀ against àwọn Muslim orí ẹ̀ ti dàrú tẹ bá rí oníṣẹ̀ṣe tó sọ pé àwọn méjì yẹn kò sí bó ṣe jẹ́ fún baba ńlá arọ́ ló tó pa so tèmi ní pé eléyìí tó gbà yẹn dì í mú tó bá fẹ́ jẹ́ ọ̀ṣàká tó bá fẹ́ jẹ́ òṣòkò ìwọ ni ọ̀ṣàká ṣòkò you understand ọ̀rọ̀ pọ̀ bàbá. nínú iṣẹ́ ìṣẹ̀ṣe inú iṣẹ́ ìrìn rere. ọ̀rọ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ náà tẹ jẹ́ pé ẹ̀yin lẹ́ mú kí àwọn èèyàn padà sínú ayé nígbà tí èèyàn délé olóògùn tó bá pásítọ̀ ń bẹ̀ ẹ jọ̀ọ́ ṣé á gbàgbọ́ náà àwọn pásítọ̀ tó kù mọ́. ṣé kò dáa kí pásítọ̀ mọ́ lọ lé olóògùn ni. èmi pásítọ̀ ló pera ẹ̀ pásítọ̀ tó bá ti ń lọ lé olóògùn ó ti ya wèrè kí ló tẹ̀ sọ bẹ́ẹ̀ tó bá ti ń lọ lé babaláwo ti ya wèrè kí ló dé tí òun kú di babaláwo kí ló dé tí òun kú di babaláwo yẹn ibi tí ọ̀pọ̀lọpọ̀ orí pásítọ̀ míì ẹ má bínú fún àwọn viral language tí mò ń lò yìí o ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ míì tí wọ́n ní àrùn ọpọlọ ṣe sí babaláwo tó bá ń ṣe nǹkan ìrìmọ́lẹ̀ kéré òfin wá yẹn tó bá mọ̀ pé kò ní àtúbọ̀tán kí ló dé tí òun kú rìmọ́lẹ̀ kóun dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ṣé wọn ronú débẹ̀ ni ẹ̀sùn mi sà mo ní áńgẹ́lì tí máa pè ń sìn tá gbé dọ́là wá ẹ wá dọ́dọ̀ mi ẹ̀yin ni mo wá fẹ́ pe áńgẹ́lì yẹn fún mi ì ní fámìlì tí wọ́n máa gbé wá fẹ́yìn náà mi ì ní mọ̀lẹ́bí ni tá gbé wá fún mi wá jẹ́ yín nínú mi ì gọ̀dé bẹ́ẹ̀ náà wọ́n bá gbọ́ ọkọ̀ fún wèrè ọ̀dọ̀ rẹ̀ ló máa roko sí so àwọn babaláwo yẹn mọ̀ wọ́n mọ ilé tó ní àtúbọ̀tán wọ́n dẹ̀ máa ń sọ fún most wọn pé kí ní ìlàtúbọ̀tán bọ̀ tẹ́lẹ̀ omi ti desperate á ló máa ṣe so pastor bàbá mo ti sọ̀rọ̀ yìí fún yín rí màá tútù sọ mo pray fárọ arọ rìn kò rìn èmi kọ́ ló yàrá rọ bí ọba ní kọ́ máa ń orúkọ Jésù lójú máa tì mi sọ pé lórúkọ Adémọ́lá dìde lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì dìde kí o máa rìn kò rìn èmi kọ́ ló yàrá rọ kò dìde ń tiẹ̀ nìyẹn afọ́jú ríran ó ríran ṣé sọ pé mi ló dá sídìí sí lójú ni kò ríran tiẹ̀ nìyẹn náà tẹ́ bá sọ pé adití gbọ́n kò gbọ́n ṣé mi ló di etí ẹ̀ so tí wọ́n bá dẹ̀ sọ pé lórúkọ Jésù kò dìde ṣé mi ló pa ni ohun tọ́lọ́run máa ṣe ló máa ṣe sà so tí ò bá ti ṣe kò ṣe ẹ wá wo àwọn chọ́ọ̀chì kan tí mo mọ̀
ẹ lè rí kí arọ́rìn bẹ́ẹ̀ káfọ́jú ìran bẹ́ẹ̀ ìrú dẹ̀ ń pọ́n bẹ́ẹ̀ ìyanu ṣẹlẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ agbára ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so àwọn tó lọ ń ṣiṣẹ́ kámáyé tó ń gbòkú wá tó ń rìn ẹ bá wo ibù nílẹ̀ Ìjẹ̀ṣà àwọn tó wá ń ṣe sọjí á ní wèrè sàn ẹ béèrè àwọn fámìlì wèrè yẹn gbogbo Ìjẹ̀ṣà ló mọ́ra wọn wọn lọ gbé wèrè kan wá láti ibì kan wọn ló sàn ẹ béèrè fámìlì sàkámàjẹ ni ọtẹlẹ wò wọn lè pẹ́ tán wọn pẹ́ tán anybody tó bá ti ṣe sàkámàjẹ nínú iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run kórìíra ẹ̀ tó bá ti fo oògùn mọ́nú iṣẹ́ ìránṣẹ́ ọmọ ẹ̀ máa jẹ ìyá ẹ̀ ọmọ ẹ̀ máa jẹ ìkorò ẹ̀ tó bá ti ṣoògùn ìgbà táwọn kékeré àwọn wòlíì táwọn kó ṣoògùn gbà yẹn àwọn ọmọ ẹ̀ ń jẹ ìyá ẹ̀ dàárọ̀ Ọlọ́run ràn wá lọ́wọ́ so ó jẹ́ bó ṣe jẹ́ sà. Renix Shop Limited ilé iṣẹ́ tí ń ṣe tegbòtegbò nílànà ti gbàlódé fún ìtọ́jú ara láti lè fara lókun gbá yágíyágí mú kọ̀tìkọ̀tì kùdìẹ̀kudiẹ ohun tó ń ṣeni nínú ẹ̀jẹ̀ iṣan àti omi ara láti lé wọn jáde ní wàrà sísà àsìkò yìí gan ni wàá tó mọ̀ wípé àlàáfíà ó ju ohun gbogbo lọ gbogbo kòókò jẹ́jẹ́ ká lọ kábọ̀ ara ní fàbọ̀ sí ìtọ́jú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá ádámọ̀ torí ìdí èyí lọ́dún ṣe gbé ilé iṣẹ́ Renix Shop Limited kalẹ̀ tí wọ́n ṣe ìtọ́jú ara nílànà tewétegbò ìgbàlódé. ṣé wàá rí ìgò yìí káàkiri gbogbo àgbáyé ni wọ́n ti ń pín tí wọ́n ti ń tà. bẹ́ẹ̀ sì ẹni tí díẹ̀ bá ti yọ nǹkan tó nílò lélẹ̀ láti lò. má jẹ́ kí wọ́n ròyìn ògùn yìí fún ọ láyè rà ìwọ gbọ́gbọ́ gbìyànjú láti nípìn bẹ́ẹ̀. iléeṣẹ́ Renix Shop Limited wà nípìnlẹ̀ Ògùn Ìjẹ̀bú Òde ni wọ́n wà ní Òde Olówó complex Òde Olówó street adjacent Lamako water off Olisa road Ìjẹ̀bú Òde Ogun State Nigeria. ẹ mọ̀ pé 0801066971156 07054 489346 07053356434. ẹ sì tún lè pe aláṣẹ àti olùdarí Renix Shop Limited sórí nọ́mbà yìí +1 832 898 9610. àlàáfíà ní ṣàtọ́kùn fún ìlera.